yẹ lọ jókòó tó ó yẹ relax ó ti tó yes ẹ ti jó tó ijó ìpọ̀ pọ̀ ó pọ̀ yẹn ẹ wo bẹ ṣe ń sweat ijó ìpọ̀ pẹ̀lú bẹ́sì ṣe ń ṣe ijó ìtúpọ̀ jù ó ga ó nọtíkà ó skonto ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó skonto pẹ́ẹ́rẹ́ àánú gbà. dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn pátápátá ó yá gbogbo ọmọ mi wá àti dádì wa gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run máa gbọ́wọ́ yín sókè àmín Ọlọ́run máa wà pẹ̀lú gbogbo yín àmín mo gbàdúrà sẹ́ni nínú ọdún ìsẹ́yìn náà máa gbégbá ọpẹ́ ẹ máa rẹ́rìn ayọ̀ yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù ọ Jésù Olúwa wa. àmín mo bọ ẹjẹ ń gbélé lẹ kí n wábì kan ju fóònù sí. ẹ kì í mú Starbucks jẹsẹ ní ẹ kí Starbucks jẹsẹ àtàwọn mọ́mí àtàwọn dádì. mo kí àwọn sísá wa Starbucks jẹsẹ àwọn ní Ọlọ́run lò fún mi mo gbàdúrà sí Ọlọ́run máa gbọ́ wọn sókè iléeṣẹ́ wọn sẹ́ Ọlọ́run máa fún wọn ní promotion Ọlọ́run máa ní ìgbéga lẹ́nu iṣẹ́ wọn ibi tí wọ́n ti ń wọ́n náà bíbẹ̀ ọ ní gbẹ mo gbàdúrà ibi tí wọ́n ń rore sí tí wọ́n ń rokore sí wọ́n máa ń rí gbà ń bẹ̀ ọ̀run máa ṣe fún wọn ọ̀run máa ṣe fún wọn ọmọ wọn máa ràánú gbà yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù àṣẹ ọ̀run gùn mo dúpẹ́ lọ́wọ́ mọ́mí tó yìn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ń tọ́jú mi dáadáa gbogbo àwọn mọ́mí dádì tó ń tọ́jú yín àti gbogbo àwọn mọ́mí dádì tó ń tọ́jú mi pátápátá o ọ̀pọ̀ yín ò ní gbẹ o ọwọ́ yín ò ní gbẹ o mo gbàdúrà sẹ́ ibi tẹ́ tí mú náà ibẹ̀ ò ní gbẹ lórúkọ Jésù Kristi àánú Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín wà láàyè Ọlọ́run yóò máa bá yín gbé yóò wà pẹ̀lú yín téyìn àti fámìlì yín mo gbàdúrà sẹ́ Ọlọ́run ò ní fi yín sílẹ̀ wà láàyè Ọlọ́run ò ní fi yín sílẹ̀ yóò máa wà pẹ̀lú Ọlọ́run máa dúró tì yín bẹ́ẹ̀ ṣe dúró tì mí Ọlọ́run máa dúró tẹ̀ yín náà bẹ́ẹ̀ ṣe náwó sí mi sẹ́ Ọlọ́run máa náwó ìbùkún sẹ́yìn náà Ọlọ́run ò ní náwó ibi sí yín o ọwọ́ ayọ̀ ọwọ́ ire ni wọ́n máa nà sí ẹ̀yin náà yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù àgbàdúrà mo gbàdúrà cover all the giver the blood of Jesus mo rí gbogbo ìbọnú ẹ̀jẹ̀ Jésù Kristi mo gbàdúrà sẹ́ cover the blood of Jesus mo rí ìbọnú ẹ̀jẹ̀ Jésù Kristi mo gbàdúrà Ọlọ́run máa wà pẹ̀lú yín Ọlọ́run máa gbé yín ga mo dúpẹ́ o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà àti gbogbo ẹ̀yin tẹ̀ ń ràn mí lọ́wọ́ Ọlọ́run ìdí ọpẹ́ mi rèé o ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá bí tẹ́ tún mọ́ náà ibẹ̀ ò ní gbẹ àpò yín ò ní gbẹ o ṣé o mo dúpẹ́ o thank you. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. mo bọ ẹjẹ set kíní tí mo fẹ́ set ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o ẹ̀yin mọ́mì wa ẹ̀yin dádì ẹ̀yin brothers ẹ̀yin sisters ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ ṣé o ẹ̀yin ọ̀rẹ́ mi bọ́lẹ̀ bí sí mi wà ló bẹ́ẹ̀ níbẹ̀ ẹ jẹ́ báyìí bọ́lẹ̀ ok ọ̀pọ̀ ijó tẹ̀yìn náà jó yóò pọ̀ jù ijó yẹn pọ̀ jù ijó yẹn skonto. ẹ̀yin o àwọn tó bẹ́ẹ̀ ọdún bẹ́ẹ̀ lọ àgùdọ̀ fi ọpẹ́ fọlọ́ mo ti dáwọ́ jẹ̀mú pé ọgbọ́dọ̀ dáwọ́ jẹ̀mú pé gba gbogbo ni màá máa yìn màá máa dúpẹ́ ojoojúmọ́ ni màá máa dúpẹ́ oore tó Ọlọ́run ṣe fún mi oore ńláńlá Ọlọ́run ṣe fún mi ẹ̀wọ̀ mo fi jó yìn mo imú tó máa fi jó yìn àtòrin yìn ṣe Olúwa ò ṣe torí Ọlọ́run ṣe ńlá nínú ayé mi oore ńlá ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi kó máa pé kan yàrùn lẹ́nu ìkan ńlá tó náà ń ṣe fún mi
ó yà mí lẹ́nu. Wọ́n ní ohun tó lùgbàlà mi ṣe ìyanu ló jẹ́. Ohun tó lùgbàlà mi ṣe ìyanu ló jẹ́. Ó nu mi jẹ́ mi nù, ó tún sẹ́kún mi dẹ̀rín o. Ohun tó lùgbàlà mi ṣe ìyanu ló jẹ́. Ò ṣe o, ìdúpẹ́ o, ọpẹ́ ní fọ́lọ́run àti àtàyìn tẹ́ ń fún mi náà, àpò yín ò ní gbẹ. Bẹ́ẹ̀ ṣe ń mú bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tún máa bless yín ìlọ́pọ̀ méje ni ó máa wo àkáǹtì yín náà. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Jésù Kristi Olúwa wa, àṣẹ ọ̀run gùn, ọ̀run ṣí fún gbogbo yín pátápátá. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Gbogbo yín náà ẹ máa give testimony nínú ọdún yìí. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Jésù Kristi Olúwa wa. Mo ń bọ̀ ẹjẹ bá yín pin àkáǹtì náà bá yín ká máa fi bá yín, ẹ máa fi bá yín dúpẹ́ náà. Mo ń bọ̀ kí n sáré pin ẹ̀. Ó ṣe mo dúpẹ́. Ẹ máa fi bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó dá mi. Ó ṣe Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo yìn ọ́ lógo fún oore ńlá tẹ́ ṣe fún mi sẹ́. Olórin kan ní ìbá lè dúpẹ́ ajẹ́ pé mi ò mọ̀re. Èmi ò bá lè dúpẹ́ ajẹ́ pé mi ò mọ̀re. Ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ, ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló jẹ́ fáìn bàrà kiri. Èmi ò bá lè dúpẹ́ ajẹ́ pé mi ò mọ̀re. Mo mọ̀re o, mo mọ̀re Olúwa. Torí ẹ̀ mo bí yìn, mo bí ń dúpẹ́ torí kọ́tọ́ lọ ń ṣe fún mi. Mo ń bọ̀ mo fẹ́ bá yín pin àkáǹtì náà bá yín. Mo gbé ọ̀gá o. Mo wà ní. Mo yìn ọ́ lógo o. Olúwa ṣe. Ọlọ́run ṣe o. Èmi yìn ọ́. Èmi náà rè é. Èmi náà rè é ni mò ń wọ aṣọ tó fáyìn báyìí. Èmi rè é tí mò ń wọ lace. Ẹ wò lace olówó bí iye mo wọ̀ yìí. Olúwa ṣe. Mo ṣe mo dúpẹ́. Èmi náà rè é tí mò ń gba AC síra. Tí mo tún ń wo tẹlifíṣọ̀n. Ẹni tó ń sùn ta tẹ́lẹ̀. Èmi tí mò ń sùn níta, mo wá dẹni tó ń sùn ní orí bẹ́ẹ̀dì. Èmi tí màá sùn níta tí ẹ̀fọn máa jẹ mí. Òjò á rọ̀ á tún pa mí. Olúwa ṣe, mo mà dúpẹ́ pé Ọlọ́run nígbà tó Ọlọ́run sọ pé òun dé. Bẹ́ẹ̀ ni ìyá ayọ̀ mi wọlé tọ̀ mí wá. Lọ́rọ̀ mi dé. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe o. Mo gbàdúrà sẹ́ gbogbo àwọn tó tọ́lọ́run rán sí mi láti yọ mí kúrò nínú ìyà. Àti mọ́mì mi tó ń yọ mọ́mì mi kúrò nínú ìyà wàhálà. Torí iṣẹ́ tí n bá ṣe ní Èkó yìí náà ni mo máa mú lọ fún mọ́mì mi. Tẹ́lẹ̀ mo máa sẹ́ndì tẹ́lẹ̀ gbà tí wọ́n ti wò ó ilé ìtajà mi níbi tí mo ti ń tajà ní Oṣòdì ìjọba ibi tó ń kọ́ támínà sí yẹn. Nígbà tí wọ́n ti wò wọ́n fún mi yá, mo ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀, mo máa mú nǹkan lọ gbà ní Ọlọ́run gbàdúrà mi. Mo máa mú nǹkan lọ fún mọ́mì mi nílé. Àtìgbà tó ti wò náà ni mi ò ti rí anything gbogbo everything kan dàrú mọ́ mi lójú mi. Àti lówó mú lọ fún mọ̀mọ́ gan ti ṣòro. Àmọ́ nígbà tọ́lọ́run bá mi pàdé. Nínú owó kan fún mi táwọn èèyàn sẹ́ndì sí mi, mo ti sẹ́ndì owó sí mọ́mì mi nílé. Inú mọ́mì mi dùn, wọ́n gbàdúrà fún gbogbo àwọn tó fún mi ní owó yìí. Gbogbo àwọn tó ràn mí lọ́wọ́. Inú mọ́mì mi dùn. Wọ́n ní mọ́mì mi ní pé àwọn dúpẹ́ o pé wọ́n yọ wọ́n kúrò nínú ìyà. Mọ́mì mi gbàdúrà fún gbogbo yín o. Gbogbo àtẹ̀yin tẹ́ gbàdúrà ràn mí lọ́wọ́ náà. Àtẹ̀yin tó kù díẹ̀ káàtó fún náà. Mọ́mì mi gbàdúrà fún yín. Gbogbo yín ni mọ́mì mi pray fún. Pé ẹ ṣé o. Pé ẹ kú ìtọ́jú mi o. Pé ẹ ṣé o. Mọ́mì mi pray fún yín o. Wọ́n gbàdúrà fún yín. Ẹ ṣé o. Gbogbo yín pátápátá náà mo dúpẹ́ o. Ní mọ́mì mi dùn. Ẹ ṣé, mo dúpẹ́ o. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ìdí ọpẹ́ mi rèé o. Ohun tó lùgbàlà mi ṣe ìyanu ló jẹ́. Má láti orin yìí.
ó nà mí jẹ́ mi nù ó sẹ́kún mi dẹ̀rín o ohun tó ló gbàlà mi ṣe ìyanu ló jẹ́ ó ṣé Olúwa ìyanu ló jẹ́ o mo mà dúpẹ́ o. Hello, ẹ kálẹ́ mà. Ọpẹ́ ni fún Ọlọ́run. Thank you Lord. Mo mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Alhamdulillah. Mo dúpẹ́. Àtẹ̀yìntẹ̀ ràn mí lọ́wọ́ pẹ̀lú àdúrà. Àtẹ̀yìn tó kù díẹ̀ káàtó. Ọlọ́run máa bless ẹ̀yin náà. Àtẹ̀yìn náà gbogbo yín pátápátá. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Ọlọ́run máa wà pẹ̀lú yín ẹ̀ nípàdé àgbákò yín. Ọlọ́run máa wà pẹ̀lú yín o. Gbogbo tẹ̀ rore tí gbogbo yín ẹ máa ríre gbà ń bẹ̀. Ẹ máa ráàánú gbà. Gbogbo yín pátápátá ni mo pray fún. Gbogbo ẹ pátápátá ni mo gbàdúrà fún o. Ọwọ́ yín ó máa ròkè o. Ẹ kó rògbòdélé. Mo gbàdúrà sẹ̀. Ọ̀run máa ṣí fún yín. Ẹ máa bá àánú pàdé. Ẹ̀yin náà wàá gbé gbọ́ pẹ́. Ẹ ṣe mú bẹ́ẹ̀ ni Ọlọ́run máa pèsè mú ìlọ́po méje. Hello, ẹ kálẹ́. Ẹ bá wa lò volume tẹ́ fi ń gbọ́ wa mà. Ẹ jọ̀ọ́ bá wa lò volume tẹ́ fi ń gbọ́ wa. Hello. Hello. Bóyá network wà ní. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ o gbogbo lé. Àmọ́ nǹkan tó ṣe bóyá nẹ́tíwọ̀kì wọn bẹ̀ àbí nẹ́tíwọ̀kì wọn Naija ń bí. I don't know. A rẹ̀ ti pìkẹ́ o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ o. Good morning, good afternoon, good evening. Gbogbo bíkíbi tẹ́ bá ti ń wò wá. Ẹ kújọ́ mẹ́ta o. A ní ká tún relax díẹ̀ ni pé kó má ṣe ojoojúmọ́. Ẹ ṣé o. Ẹ kú gbogbo gbà. A dẹ̀ fi àsìkò yìí tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A bá àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ràn Mr. Gabriel lọ́wọ́. Iná ò ní tọ́ wọn yín o. Àpò yín ò ní gbẹ o lágbára Ọlọ́run. Ọ̀nà ìbùkún, ọ̀nà àrà. Àti ibi tẹ́yin náà rokàn sí. Àti ibi tẹ́ tún ti ń rokun oore Ọlọ́run. Gbogbo ẹ̀ lọ́lọ́run máa bá mi ṣe fún yín. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ fún wa lówó, gbogbo ẹ̀yin tẹ́ fún wa nílẹ̀, mọ́mì tó fún wa lótẹ́ẹ̀lì. Gbogbo yín pátápátá. Àtọ́ní 1000 gan tó send. Àmúmọ̀ pé nìyẹn. Ohun kò ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tó ní ló ṣe. Ọlọ́run á wá wọlé àpótí ẹ̀ náwó. Gbogbo ibi tí ìbànújẹ́ ti wà ní ayé òun náà Ọlọ́run á bá mú kúrò. Gbogbo ẹ̀yin tẹ́ fún wa lówó ńlá náà. A dúpẹ́ o. A dúpẹ́ àmọ́ olóore. Ẹ ṣé mà, ẹ ṣé sà. Ẹ ṣé gan, I appreciate o. Mo ń gbé kọ́ yẹn ní understand. Hello, à ń gbọ́ yín. Ẹ bá wa lò volume yẹn. Hello. Hello, ẹ káàárọ̀. Ewúrẹ́ ṣe o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run máa dúró tì yín o. Ẹ̀wẹ̀ tó ń sọ̀rọ̀. Ẹ̀wẹ̀ tó ń sọ̀rọ̀. Ní ìtì mẹ́tọ́ sọ̀rọ̀. Àyèmákè ló ń sọ̀rọ̀. Àyèmákè ló ń sọ̀rọ̀. Ẹ kálẹ̀ ẹ̀gbọ́n mi. Ẹ ra sà. Ewúrẹ́ ṣe iṣẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. In fact, ijó yín yẹn inú mi dùn. Ẹ bá fún wa bẹ Gabriel fún wọn àti next year tí kódò náà bá lọ ilé ọmọdé sí o. Ó parí Ọlọ́run á ṣe bẹ́ẹ̀. Ọlọ́run á ṣe bẹ́ẹ̀. Ìjọ wọn yẹn máa kọ́ mi dáadáa. Àwọn ọlọ́sẹ̀ 10,000 tí mo sẹ́ sí ilé ìpẹ́ lọ́run. Àjọ máa ẹ̀jọ́ ìra wa ní ilé ọgbẹ́ dé sí àjọ máa ẹ̀jọ́ ìra wa ní. Ẹ jẹ́ sá o. Ọlọ́run á fún yín. Ẹ jẹ́ sá o. Ẹ jẹ́ dádì. You are doing great. You need to receive an award. You need a award for humanity. I told you that last night. You are doing something good. Thank you, sir. But it takes time. Ọlọ́run á bless yín. Àmín sà. Ọlọ́run á gbàdúrà yín. Àmín sà. Ọlọ́run á dúró tì yín. Àmín o. Ògùn tẹ̀ ń wá darí yín àtàwọn ọmọ yín àtọkọ yín ẹ máa rí. Ẹ máa rí àánú gbà ní ayé yìí. Ògùn tẹ̀ ń ṣe yìí èmi. Ohun kí ni wọ́n máa ṣe bọ̀ mi mọ́. Àyà ń ṣe náà bọ̀ kò tó ìrọ̀lẹ́ ṣe fún àwọn ayé. Eré ìkọ́tẹ̀ ṣe yìí. In fact, I'm so impressed with you. Thank you very much. You have helped me too. Think for trusting that they say, because you never sing it. Because I say, because they're slowly putting that on you. Is that better? All right, sir. All right, sir. Okay, sir. Is that shit, Ejo? You take what I'm doing, you know me too. They came by me in the gym. You should give me. But you know me do. About me, she, ma'am, and my baby, she, ma'am.
màá tún máa sẹ́ndì ẹ̀dùn máa sẹ́ndì kan sí Latoyin òun náà gbàdúrà òun gbọ́. ẹ jẹ́ sá ọlọ́wọ́ agbọ́ ọ̀rẹ́ sókè lọ. Yes sir, ẹ ṣé o. All right. Latoyin, God bless, ẹ máa jó lọ jàre, ẹ máa kọ́ ní sọ́ọ̀bù yín o, ẹ máa jó lọ. ẹ jẹ́ sá, ẹ sá, ẹ ṣé o. ẹ sá. ẹ ṣé ẹ̀gbọ́n mi kò ní bàjẹ́. ẹ jẹ́ sá. kí n bọ́ mo bọ́rọ̀ dènà mo ní adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ dìrò ìrànlọ́wọ́ sí wa ẹ ṣé gan ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ràn mí sí Bọ́lá Tóyìn náà mo ti jíṣẹ́ yín fún wọn gbogbo ẹ̀ náà bẹ́ ṣe rán mi náà mò ń pe àti Bukky Jesse ẹ ṣé gan iná ò ní tọwọ́ yín o ojú ò ní ti ẹ̀yin náà o àwọn ọmọ yín á pàdé aláàánú o gbogbo bíkíbi tẹ́yìn náà bá dẹ̀ fi ẹsẹ̀ tẹ̀ lórí igun mẹ́rin àgbáyé ìrí àwọn ilé tọ́yìn wá lágbára. àmín o àmín lórúkọ Jésù. Hello, ẹ kálẹ́. Hello, ẹ kálẹ́. Hello, Ambassador Tóyìn Ayádégbìtẹ̀. Hello, alájà mi, ẹ kálẹ́ mà. Ambassador mi, ẹ kálẹ́. Yes ma. Ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́. Ọlọ́run á parí iṣẹ́ títí yín náà. Àṣepé oore lọ́lọ́run máa ṣe fún yín ló máa ṣe fún àwọn yín ló máa ṣe fọ́kọ yín. Ẹ máa rí náà, ẹ máa rí. Kí ni tẹ bá ń dé báyìí, ẹ máa bá ẹ máa bójú rere Ọlọ́run pàdé, ẹ máa bá àánú Ọlọ́run pàdé. Mo ń bójú wọ̀dá tó ṣe ń dán láti jẹ́ ọlọ́run alihamdulilayi rọ́bìnrin alámíọ̀. Tí àǹtí púpọ̀ yìí ojú ilé tó báyìí ìnáwó wá sí sínú òyìnbó ó ga àti tó yẹ ṣe àbájọ tó yẹ ṣe ẹkú iṣẹ́ o Ọlọ́run wà pẹ̀lú yín nítorí táwọn ọmọ tí náà bá dé báyìí máa bá láàánú ni wọ́n máa bá àánú pàdé lágbára Ọlọ́run ẹ máa rí náà ẹ máa rí náà ẹ máa bá ṣiṣẹ́ máa rọ́nà gbégbá aláàánú ni wọ́n yín lágbára Ọlọ́run ẹ ṣe ẹkú tọ́jú ẹ ṣe gan mo ní kí ni o ẹ ṣe gan ó dàbọ̀ báyìí tí àǹtí ẹ ṣé alájà mi ẹ ṣé mà Ọlọ́run á pọ́n yín lé Ọlọ́run á wà pẹ̀lú yín mọ́ o. alájà Salimot ẹ ṣé mà kò ní bàjẹ́ fún yín láṣẹ Èdùmàrè mo lè rántí orin olórin kan ó ní ó lójú iṣẹ́ tọlọ́run ọba mi fi róhùn ó lójú iṣẹ́ tọlọ́run ọba fi róṣùpá láyé ó lójú iṣẹ́ tọlọ́run ọba fi rán kó wá kò má sẹ́nìkan tọba mi òkè ò máa rán níṣẹ́ bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tọba mi òkè ò rán níṣẹ́ ó lójú iṣẹ́ tọ́lọ́run bá fi róhùn ó lójú iṣẹ́ tọ́lọ́run bá fi rán òṣùpá ó lójú iṣẹ́ tọ́lọ́run bá fi rán kó wá kò wá sẹ́nìkan tọ́ba mi òkè kò rán níṣẹ́ ní ayé yìí òun ló ṣe máa ní ìránṣẹ́ kan kì í dí ìránṣẹ́ kan lọ́wọ́ bí ọba mi òkè ṣe wá fi ṣẹ́ rán gbogbo wa bó ṣe fi ṣẹ́ rán mi bẹ́ẹ̀ náà ló ṣe fi ṣẹ́ rán yín ẹ má pe fóònù tí mo fi ń ṣe ṣó ó dà pé ṣé mo ti pín nọ́mbà mi ẹ jọ fóònù tí mo fi ń ṣe ṣó rẹ ẹ má pe fóònù yìí ẹ jẹ́ kí n àmúdẹ̀fẹ́ pin ní àkáǹtì nọ́mbà Bọ́lá Tóyìn o kọ́ tí mi ṣe fẹ́ gbé àkáǹtì nọ́mbà ẹ jọ ẹni tó ń pè yẹn pè sórí 07087591502 ẹni tó ń pè yẹn ẹ pè sórí 07087591502 ẹ jọ ẹ má pè sórí fóònù tí mo fi ń ṣe ṣó bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ 07087591502 ẹ má pè sórí fóònù eléyìí mo fi ń ṣe ṣó bí ọ̀rọ̀ tí mò ń sọ bọ́lọ́run bá ṣe fi ṣẹ́ rán mi bẹ́ẹ̀ ló ṣe fi ṣẹ́ rán yín náà Ọlọ́run bá fi ṣẹ́ rán ọmọdé ó fi ṣẹ́ rán àgbà Ọlọ́run bá fi ṣẹ́ rán ọkùnrin ó fi ṣẹ́ rán obìnrin ẹni tí Ọlọ́run bá ti gbà fún ló ń ṣàṣeyọrí iṣẹ́ lágbára Ọlọ́run iṣẹ́ Bọ́lá Tóyìn tọ́lọ́ ń tara sísá Bukky Jesse tó tara wọn rán wọn sí mi lágbára Ọlọ́run a máa ṣe láṣeyọrí àmín Jésù àní ṣe ká takú sọ́nà lágbára Ọlọ́run ṣó ti yé yín ẹni tí Ọlọ́run bá dẹ̀ rán níṣẹ́ kò gbọ́dọ̀ wáríwó ọjà ẹni tí ọba mi òkè bá rán níṣẹ́ kò gbọ́dọ̀ wáríwó ọjà torí tó bá wáríwó ọjà kò ní délẹ̀ lérí ariwo ọjà ni Mósè wò ló fi fọ́wé òfin 10 ló fà á tí Mósè òfin délẹ̀ lérí
bí àṣà olórin kan a ní onítọ̀hún ò gbọ́dọ̀ jà onítọ̀hún ò gbọ́dọ̀ jà ẹni tọ́lọ́run bá ń bẹ lẹ́yìn fún onítọ̀hún ò gbọ́dọ̀ jà o onítọ̀hún ò gbọ́dọ̀ jà o onítọ̀hún ò gbọ́dọ̀ jà o ẹni tó bá mi òkè bá ń bẹ lẹ́yìn fún o onítọ̀hún ò gbọ́dọ̀ jà o ó ní ẹni tẹ́lẹ́dùmarè bá ń bẹ lẹ́yìn fún o onítọ̀hún ò gbọ́dọ̀ jà o. Tá bá tún wo àwọn tí Ọlọ́run tún rán iṣẹ́ Ọlọ́run tún rán Jésù iṣẹ́ Jésù jíṣẹ́ owó ẹ̀ kò wariwo ọjà torí tí Jésù bá wariwo ọjà ni kò ní lajú afọ́jú tí Jésù bá wariwo ọjà ni kò ní jí òkú dìde nínú àwọn tí Ọlọ́run ọba mi tún rán iṣẹ́ Ọlọ́run ọba tún rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Hello, ẹ kálẹ́ sà. Hello. Hello, fóònù tẹ́ fi ń gbọ́ wa. Hello, volume fóònù tẹ́ fi ń gbọ́ wa. Hello. Hello, ẹ kálẹ́ à ń gbọ́ yín. Hello. Ọlọ́run ọba rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba rán Ànábì wa ń ṣe. Ànábì bá olówó ṣe, Ànábì bá tálákà ṣe. Ànábì ò ní wò pé bí apẹ́ tálákà ni ẹ́, Ànábì ò ní táyé dànù. Ànábì ò dẹ̀ tún ní wò pé bí apẹ́ olówó kó wá wò pé ta ni ẹ́ kó tiẹ̀ dànù. Ànábì tún jẹ́ kó yé àwọn olówó ní pé owó yín ẹ máa ná sójú Ọlọ́run. Ẹni tó ń pè yìí kí ni ò clear Naija to Naija ó dẹ̀ kó clear. Hello, ẹ kálẹ́. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́ mà. Ẹ jọ ṣé àǹtí Tóyèrè. Bẹ́ẹ̀ ni mà, bẹ́ẹ̀ ni mà. Tẹ́ bá ti pè ẹ máa lò volume tẹ́ fi ń gbọ́, ẹ máa lò volume fóònù kejì tẹ́ fi ń gbọ́ wa ẹ jọ̀ọ́. Ṣé àǹtí Tóyèrè ń ṣe program yìí? Bẹ́ẹ̀ ni mà, tó yà níbi tẹ́ ni mà. Now, for authentic, let me appreciate you fún nǹkan tẹ́ ń ṣe. We thank God. Ọlọ́run ló ti máa nìyẹn. Bẹ́ẹ̀ ni, adúpẹ́ lọ́wọ́ náà. Ìrànlọ́wọ́ fẹ́ iná gbogbo àti ẹ̀bá ní ìrànlọ́wọ́ lágbára ọ̀gbọ́n. Àmín mà, àmín mà. Àmín o. But ìṣẹ́rí advice kékeré kan ni mo kàn fẹ́ fún yín. Hello. À ń gbọ́ yín mà, à ń gbọ́ yín mà. Ṣẹ́rí it is not enough láti fún èèyàn lówó. Tí wọ́n bá bẹ́ẹ̀ máa lè dówó ìpé kó fi mọ nǹkan tí ó fi ṣe. Nígbà tá a bá tó yá, a tó wá dàbí pé wọ́n ò fún wọn lówó náà ni. Bẹ́ẹ̀ni. Sọ mi ò mọ̀ bóyá ó ní any plan tẹ ní tó jẹ́ pé bóyá iye owó tán bá rí. Wọ́n lè bá wọn wá bóyá bíi shop. It's not a must tàbí wọ́n gbọ́dọ̀ wà lẹ́kọ̀ọ́. Hello mà. Hello mà. Ẹ̀rọ ibi nǹkan kan. Hello mà. Ẹ máa gbọ́ mi mà. Àti wá rẹ̀ wọn. Hello. Bóyá ẹ wo àwọn show wa ta ti ń ṣe ni. Ó ti ní plan ta ti plan fún wọn. No. A ti plan láti bá wọn ra No mi o. Bóyá ẹ wo show àwọn show ta ti ṣe sẹ́yìn. No mi o. No bí ìgbè fọ́fẹ́ tí mo wò ó. Àgbà shop fún wọn. A fẹ́ bá wọn kọ́lé sórí ilẹ̀ ni. So aláàánú kan tọ́lọ́run rán sí wọn lówó fún wọn nílẹ̀. So a fẹ́ bá wọn kọ́lé sórí ẹ̀ ni. Àgbà shop fún wọn. So tó bá dọ̀la náà là ń lọ sórí ilẹ̀ yẹn mà. Àgbà shop fún wọn, àdẹ̀gbálẹ̀ rent fún wọn. Wọ́n tẹ̀ tí wọ́n bá tẹ bá wọn kọ́lé báwo how did the feeding báwo lè yóò ṣe máa jẹun. Ọlọ́run á fún wa ṣe mà gbogbo ẹ̀ náà là ń ṣe arrangement lé lórí mà. Ẹ ṣe Ọlọ́run ló máa rìn lọ. Àwọn equally look at that to be part of it lágbára Ọlọ́run. Ẹ ṣe mà, ẹ ṣe mà. Ẹ ṣe Ọlọ́run ló máa rìn lọ. Àmín mà, àmín mà. Tó bá dọ̀la kẹ́ pàdé wa a lọ sórí ilẹ̀ tí ẹni Ọlọ́run kan fún wa so ẹ jẹ́ ká pàdé lọ́la mà. Lọ́pọ̀ ẹ ṣe. Yes ma. Yes. Ẹ ṣe mà. So ọ̀rọ̀ tí mò ń sọ lọ Ọlọ́run rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó rán níṣẹ́ pé kó bólówó ṣe kó bá tálákà ṣe. Ọlọ́run tún rán sọ fún Ànábì pé Ànábì sọ fún àwọn èèyàn rẹ̀ pé nínú owó tó bá ní
sọ pé kó fi ṣe sàká ń bẹ̀ kó ṣe tọ́lọ́run ọba ń bẹ̀. Kí ló ń pè ní sàká? Sàká ni ó jẹ́ àfọ̀mọ́ owó. Ara sàká yẹn ni Ọlọ́run rán àwọn aláàánú tó ṣe àfọ̀mọ́ owó sí Bọ̀dá Tóyìn, tó ṣe Bọ̀dá Tóyìn tó ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run tún sọ pé fẹ́ràn ara rẹ gẹ́gẹ́ bí ọmọlàkejì ẹ. Ọlọ́run ní fẹ́ràn ara rẹ gẹ́gẹ́ bí ọmọlàkejì ẹ. Mo fẹ́ sọ nǹkan kan fún ẹ̀yin èèyàn. Tí n bá Bọ̀dá Tóyìn ya picture, ṣó pọ̀ jù ni? Kò pọ̀ jù. Tó bá jọmọ ìyá mi ń kọ́ ṣe mi ní so mọ́ ni. Bọ̀dá Tóyìn rèé, tó bá jọmọ ìyá mi ṣé mo máa tádà mi? Ṣé tó bá jọmọ ìyá mi ṣé màá ní kó rìn gbàbò mi ibi tó bá wù kó rìn lọ? Èmi ò kí ń ṣe irú ẹ̀dá báyẹn. Alihamdulilayi, ṣèbéyàn ló bí abuké lọ́mọ. Èèyàn ló bí adẹ́tẹ̀ lọ́mọ. Èèyàn ló bí arìndì lọ́mọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti lè dá èèyàn, gbogbo ẹ̀yin tí ẹ bá ti lè dá ẹ̀dá ọmọlàkejì yín, ẹ má bà ẹ̀dá ọmọlàkejì yín jẹ́, ẹ má dùn wọ́n nínú ni. Èèyàn ló bí Bọ̀dá Sunday, ara èèyàn ló ti jáde, kì í ṣe ẹranko. Ẹranko tá a bá nífẹ̀ẹ́ sí gan, a máa ń so ọmọ tá a máa ń ya picture kábọ̀ bọ̀rọ̀. Èèyàn ẹlọ́run ara bíi tiwa ni Bọ̀dá Tóyìn. Alihamdulilayi, kì í dẹ́ ṣe párùn kankan wà lára wọn. So kí ló wá dé tí mi lè bá wọn ya fọ́tò? Ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká máa dúra wa nínú. Ẹ má jẹ́ ká máa bara wa nú jẹ́. Hello, ẹ kálẹ́ mà. Hello, ẹ kálẹ́ sister Tóyìn, ẹ ṣé gan ni o, God bless you. Ọlọ́run ló ṣe mà. Òṣè ẹ ló ṣe tí ní speaker. Bẹ́ẹ̀ ni speaker lẹ wà mà. Yes ma, kò sí oye tó a lè fún yín tó lè reward yín, Ọlọ́run ọba á bá reward yín mightily. Àmín mà. Ṣé rí àwa òye wa ò pọ̀, àwa dúdú èèyàn dúdú inú wa dúdú, I'm sorry to say. Ṣé rí apart from Bọ̀dá Tóyìn physical disability, ọpọlọ ẹ̀ ó dúró sharp. Exactly. Ṣé ilé yìí sọ ní ọmọ kọ́kọ́ àwọn ọ̀la tó ń kọ̀mẹ́ǹtì burúkú síbẹ̀ yẹn tó ní èso sí ọ̀rọ̀ fúlákà ọmọ orí tọpọlọ àwọn tó ń kọ̀mẹ́ǹtì burúkú yẹn ọpọlọ rẹ kúrú gan àìsàn tó bí pẹ̀lú nìyẹn. Ẹ ṣe ẹ máa dé tòyìn lọ Ọlọ́run àbámi reward yín o, àwọn ọmọ yín ọkọ yín Ọlọ́run àbámi dúró sí wọn. Ẹ ṣe gan ni, God bless. Ẹ má ẹ̀kọ́ àwọn kọ́mẹ́ǹtì burúkú àwọn ẹ̀ta àgbègbè àjẹ́ tó fi ṣe rò pẹ̀lú ọ̀rọ̀ yín ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. God bless you. Àmín mà. Hello, ẹ kálẹ́. Hello. Ẹ kálẹ́ ma, happy Sunday ma. Yes ma, ẹ ṣe ẹ pàdúró sí Mr. Tóyìn, Ọlọ́run àbọ̀ àpòyìn náà. Àmín mà, àmín mà. Àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ ní gbogbo ọ̀nà lórúkọ Jésù orúfẹ́ Ọlọ́run á máa tún fún yín. Àmín mà, àmín mà. And thank you for coming online. You know, I just came back from church. Bí mo ṣe rí pé wọ́n online báyìí tí mo rí tí Bọ̀dá Tóyìn jó báyìí, honestly, bí tó ń pa mí, ó dẹ̀ sá lọ. My heart just full of joy. I really appreciate God. Àti bá ti rí tí wọ́n bá ń jó báyìí, inú mi máa ń dùn ni, you know. In fact, ẹ ṣe gan ayọ̀ Ọlọ́run kò ní tán nínú àyè. Àmín mà, àmín mà. Mr. Tóyìn, happy Sunday, Ọlọ́run á mọ̀ wá pẹ̀lú yín o. Ẹ ṣé mà. Ẹgbẹ́ ìjọba dín tí wọ́n dá àwọn wọ́n pray fáwọn wọ́n pray fún gbogbo wa. In fact, màmá yẹn Ọlọ́run àtọ́ lọ́rẹ̀ mi wọn wọ́n máa jẹ́ ìjọ ọmọ jù bẹ́ẹ̀ lọ ní gbogbo ọ̀nà lórúkọ Jésù. Àmín mà. Àti tó yẹn ṣe gan, I love you. Ọlọ́run ló ṣeun mà. Thank you so much o. Yes ma. Love you too ma. Yes ma. Yes ma. Ẹ ṣé mà. Ẹni tẹ́ ẹ bá ti lè dá, ẹ má bù, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹni tẹ́ ẹ lè dá ní Bọ̀dá Tóyìn. Gẹ́gẹ́ bí mo sọ, tó bá wà ní ọmọ ìyá mi nǹkan ṣe mo fẹ́ taari ẹ̀ dànù ni. Ẹni tẹ́ ẹ bá ti lè dá, ẹ má bù. Ẹni tó bá bú Bọ̀dá Tóyìn kò bú wọn, Ọlọ́run ló kọjú sí. Ẹni tó bá dẹ̀ ṣe Bọ̀dá Tóyìn lóore, Bọ̀dá Tóyìn kan ló ṣe lóore, Ọlọ́run ọba ló ṣe lóore, torí Ọlọ́run ọba ló ń san ni lẹ́san re.
ẹni tó bá dẹ̀ hùwà burú ní ayé Ọlọ́run ọba ló ń sọ ní lẹ́san rẹ̀ àti dáadáa àtàbúrú ẹ̀dá gbogbo ẹ̀san wà lọ́wọ́ ọba mi òkè ẹ jẹ́ ká hùwà tá máa fi ráàánú gbà fún àǹfààní ẹ̀yin tí ẹ ti pè mí tẹ́ ń wo pé kí ló ń ṣẹlẹ̀ kọ́ ti wọlé ẹ jẹ́ ń gbé kọ́ yìí. Hello mọ́mì ẹ kálẹ́ mà. Hello mà. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ fún ètò. Yes ma, yes ma. Ẹ ṣe àdúpẹ́ wa Ọlọ́run inú yìí máa dùn o. Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ̀yin àtọ́mọ àtọ́kọ́. Àmín mà. Ẹ wò ṣe rá àwọn bíbù yẹn ẹ̀yin ẹ̀ mọ̀ fún wọn ẹ fi wọ́n sílẹ̀ o. Ṣáwọn èèyàn nìyẹn ní. Ẹ má wọ́ọ̀rì nípa níṣẹ́ àtijọ́ wà pé ìkan tó kú blọọkì gbogbo tó bá wọ́n pa ẹgbẹ́ kan ṣe nà ó ẹ fi wọ́n sílẹ̀ inú gbogbo àgbáyé ń dùn sí yín ni. Bẹ́ẹ̀ni. Gbogbo ènìyàn yóò sì máa yọ́nú sí i. Àmín àmín. Ẹ máa rí ọ̀nà Ọlọ́run nípa Jésù. Àmín. Bíbélì èmi fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara ẹ. Bẹ́ẹ̀ni. Ìmọ̀ àkàrà yẹn bẹ́ẹ̀ sọ mọ́ wọn ní wúmọ̀ ẹ̀ máa ná ètò ẹ wò ẹ máa ṣe ti yín lọ bí Ọlọ́run ṣe ràn yín ẹ máa ṣe lọ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ ká máa sọ ohun tó bá wù wọ́n ẹ fi wọ́n sílẹ̀ ẹ ti ẹ̀ ṣe wípé ẹ gbọ́ kẹ má ti ẹ̀ ṣe wípé ẹ wò tó wọ́n bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀jẹ̀ sí ẹ lẹ́ẹ̀fẹ́ gbọ́ tó ti yé yín Ọlọ́run á pẹ̀lú yẹn ṣé gan ni ẹ ṣe àdúpẹ́. Àmín mà. Àmín mà ẹ ṣé mà. àbẹ̀ Ọlọ́run adájú lórí ẹ̀yìn náà àtàwọn ọmọ yín àtọkọ yín ẹ fi wọ́n sílẹ̀ ohun tẹ́sù ràn wọn làwọn ń ṣe ohun tọ́lọ́run èyí lẹ̀ ẹ̀yìn ṣe ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kẹ́sù máa darí ayé wọn ẹ jẹ́ kọ́lọ́run máa darí ayé kí gbogbo ẹ̀ làwọn náà rí lórí social media àwọn ń gbàdúrà fún yín ẹ fi wọ́n sílẹ̀ ẹ rí ìyànà Ọlọ́run lẹ́yìn nǹkan tẹ́ ẹ ṣe ẹ rí ibi tọ́lọ́run ti máa yọ sí yín níbi tẹ́ ẹ gbà lérò ẹ rí agbára Ọlọ́run ẹ máa fẹ́ tò nílẹ̀. Yes ma ẹ ṣé mà. ẹ ṣé mà. Ẹ ṣé mà. Mo tún fẹ́ sọ statement kan fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí tẹ́lẹ̀ inú fracas ni mo wà tẹ́lẹ̀ because àwọn míì ó jọ wọ́n lójú pé kí ló ń ṣẹlẹ̀ so inú fracas ni mo wà tẹ́lẹ̀ but ìgbà tọ́lọ́run dẹ̀ tí lóhun dé mi ì lè dá yín lóhun gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi yìí ìgbà tọ́lọ́run tí lóhun ti dé hello. Ẹ kálẹ́ mà o. Ẹ kálẹ́ mà ẹ kú iṣẹ́ Olúwa. Yes ma. Ẹ̀rù Ọlọ́run bà mí àti Tóyìn mo fìyọ́ náà Ọlọ́run bẹ̀ mí kọ́kọ́ ni mo kọ́kọ́ lé ẹ̀ ní Ọlọ́run wípé kì í sọ fún yín ṣe rí gbogbo àwọn tó bá comment tí wọ́n ń sọ anything ẹ má jẹ́ kán divert yín o. Láíláí kò tí ẹ lè ṣẹlẹ̀. ohun tẹ̀ ń ṣe pọ́lọ́pọ́lọ́ iṣẹ́ ìránṣẹ́ ni o ẹ̀yin kò mọ̀ pé ní ẹ mọ̀ pé máa pàdé irú iṣẹ́ báyìí o. Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. Iṣẹ́ ìránṣẹ́ ni Ọlọ́run fún yín ẹ má jẹ́ kí ènìyàn kí wọ́n gbé yín sùn kọsẹ̀. Ohun tí Ọlọ́run pè yín fún ṣe yìí gbogbo èèyàn kan ló máa dá chọ́ọ̀chì kalẹ̀ gbogbo èèyàn dẹ̀ kan ló máa jẹ́ ìmáàmù ní mọ́sálásí. Ẹlòmíràn lè wà ní chọ́ọ̀chì ẹlòmíràn lè jẹ́ kó lè jẹ́ Christian ló jẹ́ ilé pásítọ̀ kó má ní oore ọ̀fẹ́ ìtẹ̀ ń ṣe yìí. Jésù Kristi táwa dẹ̀ ń ké pè yìí kò torí àwọn tó pé wá sílé ayé ó ní òun wá nítorí àwọn tó kù díẹ̀ káàtó ó ní òun tẹ̀ ń ṣe lọ́wọ́ iṣẹ́ Olúwa lẹ̀ ń ṣe torí pé ẹni tó ń sunkún ẹni tó ti lọ́ra rẹ̀ pin mo tó wò yín mo ní Sherry I'm so happy and I'm going to say something tonight everybody ẹjọ ẹ máa gbọ́ mi àti Tóyìn mo rò pé ní ìdílé mùsùlùmí lẹ ti wá. Bẹ́ẹ̀ni mà. Yes Christian lèmi tí mò ń sọ̀rọ̀ yìí mà ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látara yín fún nǹkan tẹ̀ ń ṣe. Alhamdulillah. Torí pé kí ni pípẹ́ ẹ jẹ́ mùsùlùmí ó fún yín ní ìbẹ̀rù Ọlọ́run láti lè ṣe ohun tẹ̀ ń ṣe. Christian gangan ó jẹ́ born Christian they cannot do what you are doing àti Tóyìn. I'm proud to say it. I am a Christian myself. Ẹbí mi lérè pé kí ni ìdí gbogbo ẹni tó bá ń gbọ́ mi èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo ní ọmọ tó ní challenges. Mo ní ọmọ tó ní tó wà disability. Tí mo bá mú ọmọ yẹn táwọn Christian bá rí mi tí mo bá fẹ́ wọnú church
they will turn away from me. Allow. They will turn away from me. They've got a lot of things that I don't want to be saying it here, but I begin to watch you for just 13 months. Ṣùgbọ́n tó jẹ́ kí wọ́n pè yín lónìí láti ọ̀rẹ́jì yín ni wípé ohun tẹ́ ń ṣe ìṣe. Mo ní àwọn tí wọ́n dá chọ́ọ̀chì kan, àwọn tí wọ́n jẹ́ Kristẹni, they can do it. I'm a born Christian and I'm a Christian today. Mo ti sọ̀rọ̀ fún yín. Ṣùgbọ́n àwọn Kristẹni kò lè ṣe torí pé ẹ jẹ́ Muslim ẹ ní passion fún nǹkan tẹ́ ń ṣe. Yes, I'm proud to say it. Ẹ tó bá ń gbọ́ mi kó máa gbọ́ mi. Mo mọ̀ nǹkan tí mò ń sọ because I'm in the school. Mo ní ọmọ tó jẹ́ ọmọkùnrin tó dẹ̀ wà nínú stage tó wà disability báyìí. And I know how the Christian people, how they look down on me. Bí n kì í pé ní wọ́n máa ń rò wípé ẹ̀ṣẹ̀ èèyàn gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹ pé arákùnrin yẹn ẹni tó bá bu ó bu Ọlọ́run ni torí pé kò wù ọ́ náà. Disability, it is not the end of the line. Bẹ́ẹ̀ni. That is it. Orí ọ̀fẹ́ tó rí gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹni tí ò ní disability kò rí gbà? Bẹ́ẹ̀ni o. Ohun tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá àlàyé tó bá mọ núrò kan máa rò nìyẹn. Ẹni tí ò ní disability kò rí orí ọ̀fẹ́ tárákùnrin. Bẹ́ẹ̀ni o. Bí wípé ọba mi, àtòrí ìkànṣe kan lọ́rùn ọba. Bẹ́ẹ̀ni. So ẹ jẹ́ kí wọ́n ṣe rí tó bá ṣe ń bú arákùnrin yẹn. Ẹ má sọ pé ká máa bù wọ́n o. Ẹ jẹ́ kí wọ́n máa bù. Tí wọ́n bá ń bù, bẹ́ẹ̀ ni Ọlọ́run wa máa ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni Ọlọ́run. So ẹ jọ̀ọ́, let them encourage, let them continue to come out. Ẹ wá nǹkan ní ìsọ, ẹ má sọ̀rọ̀ nípa àwọn tó bá ń bù mọ́. Ẹ ní kọ́kọ́. All right, ma. Ọlọ́run ọba ilẹ̀ sọ yín lẹ́sìn. Gbogbo abiyamọ tó dẹ̀ dúró tí wọ́n dúró tarákùnrin tí wọ́n ń ṣe lábẹ́ Ọlọ́run Olódùmarè abólúkálukú gbẹ̀rọ ayé adúró tí wọ́n mọ wá Jésù. Gbogbo kíbi tí bá kẹ́ni lẹ́sẹ̀ ọ̀run àtòrò òdúrà síbẹ̀ àti gbogbo àwọn tó náwó sí àti gbogbo ẹ̀yin náà gbogbo ìran wa pátápátá gbogbo bí kíbi tí bàbá ti ń ta ẹnikẹ́ni lára Ọlọ́run tó dá bùrọ̀dá tó yìn ẹlẹ́dàá ẹ̀kúnlẹ̀ àbíyamọ á wọ láàánú náà á bá ìní ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú lórúkọ Jésù. Àmín. Thank you very much. All right, ma. Ẹ ṣé ma. God bless you. Kọ̀ọ̀kan pè láti. Hello, ẹ kálẹ́. Hello, volume tẹ́ fi gbọ́ wa. Ẹ bá wa lo volume tẹ́ fi gbọ́ wa yẹn. Hello, ẹ kálẹ́ ma. Hello, ẹ kálẹ́. À ń gbọ́ yín ẹ kálẹ́, à ń gbọ́ yín mà. Hello, àwa ń gbọ́ yín bí báyìí, ẹ máa sọ̀rọ̀ yín, à ń gbọ́ yín bí mà. Hello, Sister Tóyìn. Má ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ ẹ kú iṣẹ́ Olúwa Ọlọ́run á túbọ̀ sọ agbára yín dọ̀tun. Àmín mà. Ṣé ẹ rí nígbà tí mo rí yín lálẹ́ yìí tí ẹ̀yin àti Gabriel wọṣọ kan náà inú mi dùn because nígbà tí mo ti ń wo gbogbo ranting níbi nítorí pé mo ní nǹkan ìmọ̀ discourage yìí bọ̀ ẹ put it aside. Lẹ́ẹ̀ni nígbà tí mo rí yín tí mo ti ń rí yín nínú tẹ́tù wọn the same aṣọ. Ẹ ń jó kẹlẹ́wú lórí ìyá bàbá wọn ni. Ẹ wo ẹ kọ̀ntínú pẹ̀lú iṣẹ́ yín ṣẹ́rí ẹ̀yin kọ́nọ́bù ẹ wo bí ojú Gabriel ṣe ń jọ́ ẹ wo bí ẹwà rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí jáde ẹ wo bẹ́ẹ̀wà rẹ̀ ṣe ń jáde yẹn bẹ́ẹ̀ náà lògo ilé ayé àwọn ọmọ yín jáde lórúkọ Jésù. Ṣẹ́rí bí ẹwà rẹ̀ ṣe ń jáde yẹn bẹ́ẹ̀ náà ni ògo gbogbo ayé àwọn tí ó contribute owó fún ìgbéga ẹ̀ bẹ́ẹ̀ lògo wọn jáde lórúkọ Jésù.
tún encourage wa láti ṣe mọ́ ni because bí wọ́n bá ṣe nǹkan tó bá rí improvement ẹ wo ẹ compare bí Gabriel ṣe rí ní ìsinyìí ẹ compare with few weeks ago ẹ wo bí turnaround yẹn bó ṣe ṣẹlẹ̀ lọ́gọ́ tí ó dé báyìí gbogbo everything change nínú ayé wọn ni ayé yẹn change ó tún kọ ayé ìyá wọn ìyá tó ti rò wípé ó ti tọ́ ìyá tó ti rò wípé inú ìṣẹ́ ni òun máa kú sí lójijì Ọlọ́run sọ ó tú ìgbésí ayé ẹ̀ ọmọ tí aráyé ti ń bu tí wọ́n fi ń pẹ̀gọ́ ẹ̀ Ọlọ́run wá ṣe ní ọmọ tó jẹ́ pé òun ló tún máa fún lóúnjẹ lójú alẹ́ ẹ wo díẹ̀ ní yóò sí kò sí èrè iṣẹ́ yín kò ń ṣe ní ìsìn ilẹ̀ máa gbà ó wà lórí àwọn ọmọ yín àti ìrandíran àwọn ọmọ yín ṣe rí àwọn tó ń pariwo yẹn jọ máa pariwo lọ o ẹ má tiẹ̀ fi dídí ọ̀rọ̀ ẹ má dẹ̀ fún wọn ní táìmù yìí bìkọ́ tẹ bá fún wọn ní táìmù yìí nǹkan tí wọ́n máa ń fẹ́ nìyó yẹ kẹ́yìn náà ẹ wà nínú fracas yẹn tẹ́lẹ̀ mọ̀ bó ṣe ń lọ tẹ bá ti lè fún wọn ní táìmù yẹn tàbí ìgbà tẹ bá fún wọn lágbára ni wọ́n tẹ bá ti lè gbọ́ wọn tẹ̀lé wá gbogbogbò ọ̀sẹ̀ méjì wọn dákẹ́. àwọn ìfẹ́ nìkankan táìmù wá sí Ọlọ́run là ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run là ń sọ. bẹ́ẹ̀ni bìkọ́ tẹ bá wò báwo ni èyí ẹlẹ́ran ara nínú ẹ ò ní dùn wípé ẹni tó wà nínú ìyà wípé Ọlọ́run ṣe ìyanu láyé ẹ̀ ó sọ ọ́ di ẹni ńlá tí wàá tún láyà wàá máa fi irú ẹni bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ wàá máa fi irú ẹni tí Ọlọ́run kúrò láti fi ràn ọ́ lọ́wọ́ wàá máa fi ṣe yẹ̀yẹ́ ẹ wo òní ìdíkẹ́yàn ṣépè fún wọn àwọn fúnra ara wọn wọ́n ti mọ result láìpẹ́ ẹ̀ tí ìjẹ exam ẹ̀ fi wọ́n lẹ̀ nígbà tẹ́lẹ̀ omi bá ń jìyà tí àwọn ìrọ̀dí ìwọ̀n bá ń jìyà ní ọjọ́ iwájú àwọn èèyàn máa bá kábàámọ̀ pé kí ló ṣẹlẹ̀ wọn ò ní mọ̀ pé nǹkan tí àwọn òun ara ẹ̀ tó ti fọwọ́ ara ẹ̀ fà àbí tí ìyá àti bàbá ẹ̀ àbí bàbá ẹ̀ ti fọwọ́ ara wọn fà ni wọ́n jẹ ìyẹ́ ẹ wò ó máa ti tà ẹ máa gúlò lọ ẹ má tẹ̀ fún wọn láti ẹ̀ sọ yín rárá ẹ̀jọ̀ torí Ọlọ́run. wá sí Ọlọ́run là ń ṣe wá sí i. ẹ ṣe ń jó yẹn kí ni bí Gabriel ṣe ń jó yẹn wò everybody ń dùn mí ó tún ṣe mí kí n tún ṣe sí ni kí n tún ẹ̀bùn ẹ̀ mọ́ ni ẹ jẹ́ kó máa rántí o. God bless you my sister. àmín. fẹ́ anybody látẹ̀ńṣọ̀n ọ̀rọ̀ Ọlọ́run là ń ṣe wá sí ni wá sí Ọlọ́run torí a gbọ́dọ̀ máa ṣíra wa létí torí àwọn tó ń sọ̀rọ̀ yìí náà kò yé ó lè má yé wọn sọta bá ti ń ṣe wá sí ó ṣeé ṣe kó gbọ́rọ̀ Olúwa àbúyàn ẹ̀lò ẹ kálẹ́ o ẹ̀lò ẹ kálẹ́ ẹ̀lò ẹ kálẹ́ kí ló dé Nàìjíríà to Nàìjíríà kílẹ̀ tó máa ń ṣe báyìí àwọn USD ti pè ó dẹ̀ wà clear náà. Hello. Ẹ kálẹ́. Hello kí ni tẹ́ fi ń gbọ́ wa. Ẹ kálẹ́. Bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ìtọ́ ohun àánú tí mo kọ́kọ́ gbé wá sórí program bó ṣe ń lọ yìí òun ni àánú kí ni ò clear hello ẹ kálẹ́ hello ẹ kálẹ́ hello iṣẹ́ àánú tí mo kọ́kọ́ gbé wá sórí program bó ṣe ń lọ yìí òun ni iṣẹ́ àánú Mr. Chief Kọ́ran. Hello, ẹ kálẹ́. Hello, Aunty Toyin. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ ma o. Yes ma. Ẹ kálẹ́ ma o. Yes ma. Ẹ ṣé gan ni Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà o. Àmín ma. Ṣé rí gbogbo àwọn tó bá ń bú bọ̀dà Gabriel jẹ́ kó máa bú wọn. Ẹ làwọn náà lẹ́nu wọn. Èèyàn tó ṣì wà láyé kò tí mọ orí tó máa pa ẹ jẹ́ kó máa bú wọn. Ṣẹ́bíríṣẹ́ tẹ̀ ń ṣe Ọlọ́run lọ́ba tó ń sọ̀rọ̀ lẹ́sàn-án ló máa fún lẹ́sàn-án rí lágbára lọ́wọ́ ẹ wá nínú ìgbẹ́jì tẹ ilé ìgbésẹ̀ tẹ ìgbé lágbára lọ́wọ́ ṣẹ́rí èyí àwọn áńgẹ́lì lọ́rùn gan inú wọn dùn sí torí pé ẹ ti ṣe ilé ìfún áńgẹ́lì gangan ni wọ́n kọ́tẹ́mi lórí kọ́mẹ̀ntì mi ni pé angel because Gabriel áńgẹ́lì ni wọ́n kọ̀ lè má yé ẹ̀yìn gbọ́n àwọn
áńgẹ́lì ọlọ́run gan wọ́n ń dunú sí yín gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ń ṣe irú kan báyìí èrè wọn lọ ọlọ́run ló wá ọ̀nà tó lọ́ọ̀ máa bùkún ẹ̀yin àtàwọn ẹbí yín gan kò ní yé ẹ̀yin gan tó bá yá nísìn torí nǹkan tẹ̀ ń ṣe inú ọlọ́run inú àwọn áńgẹ́lì wọ́n ń dùn sí yín lágbára ọlọ́run ẹ̀ wá ní kábàámọ̀ pé tẹ̀yìn gan ẹ̀ lọ́nà àrà lọ́nà ìyanu lọ́nà tẹ́tẹ̀yìn gan máa ní bẹ́ẹ̀ lọ́rọ̀ máa ṣe fún yín lágbára ọlọ́run ẹ ṣe gan ni because ẹni tó bá rí bọ́dà tó yí 2 weeks ago tó tún rí wọ́n sìn èèyàn máa mọ̀ pé inú ọwọ́ ìtọ́jú ti bá wọn ẹ ṣe gan ni ma. Yes ma. Ẹ ṣe ma. Yes ma. All right ma. Yes ma. Bye ma. Help tí máa kọ́kọ́ gbé wá sórí program bó ṣe lọ yìí. Àkọ́ wọlé ṣeré kò jẹ́ ká sọ̀rọ̀. Òun ni help tí àti fún mi beauty world pè mí sí help chief Mr. Kọ́ran àbí Mr. Kọ́ran dẹ̀ ni máa pè é tó máa ń ṣe eré orí ìtàgé. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn èèyàn náà dìde ìrànlọ́wọ́ fún wọn. This is the second help tí máa gbé wá sórí ètò bó ṣe ń lọ yìí. Òun ni help bọ̀dá Tóyìn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ìràwọ̀ ni bọ̀dá Tóyìn ìràwọ̀ ni èmi náà ṣùgbọ́n Ọlọ́run ọba ló pín àlùbáríkà. Ọlọ́run ọba wá tara Sister Bukky Jesse. Ọlọ́run ọba tara Sister Bukky Jesse ó tara àlùbáríkà ara Sister Bukky Jesse ó wá pín sí mi lára ó tún wá pín sí ara bọ̀dá Gabriel náà. Ọlọ́run wá sọ wá di ìràwọ̀. Nọ́mbà yìí kí ló dé tí nọ́mbà yìí ń flash báyìí ká bá gbé kò sọ̀rọ̀ abẹ́ni yìí fẹ́ máa distract ni ká bá gbé kò sọ̀rọ̀. Ọlọ́run wá ti àlùbáríkà ara Sister Bukky Jesse ó wá sọ mí di òṣùpá àwọn nepa naija múná lọ wọ́n máa tán jẹ́ nìyẹn sìn. Ọlọ́run wá tara Sister Bukky Jesse. Hello ẹ kálẹ́. Hello. A ní kẹ́ kúrò ń bí ariwo ẹ kúrò tẹ́ bá fẹ́ pè ẹ kúrò ń bí ariwo. Hello. Ẹ kálẹ́. Hello. Hello. À ń gbọ́ yín ẹ kálẹ́. Wọ́n ti tàn jẹ́. Hello à ń gbọ́ yín àbí who is this person calling me? A dẹ̀ ń pè bí ẹbí ariwo lọ́wọ́ à. Hello. Hello ẹ kálẹ́. Hello. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Yes ma. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ ma. À ń gbọ́ yín. Ṣé à ń Tóyìn? Yes ma. Ṣé Tóyìn nìyẹn? Tóyìn Adégbìtì yes ma. Ṣé nìyẹn? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Okay, Ṣẹ́gun, thank you so much for effort on Mr. Gabriel. Ọlọ́run ló máa pín lérè tì yín. Kì í ṣe èèyàn máa pín Ọlọ́run nìkan ló lè fún yín. Táwọn èèyàn san yín kékeré máa jẹ́ nínú tí Ọlọ́run máa fún yín. Àmín. Ṣé ti yín? Àmín. Ṣẹ́rẹ́ àwọn tó ń mo wo program kan lẹ́nu mo rí ẹni tó ń búyàn yàtọ̀ sẹ́ni tó ń bú. Jẹ́ tó ń búyàn yẹn mi ò rí difference mi ò tiẹ̀ rí difference. Ibi ẹni tó ń bú gan bẹ́tẹ̀ ẹni tó ń bú gan bẹ́tẹ̀ tó rẹ́rìn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹni tó jẹ́ pé o wà lábọ̀dù o jẹ́ ẹni tó wà lábọ̀dù o dẹ̀ ń bú èèyàn kan ẹni tó ń help gan ti bẹ́tẹ̀ tó wá ń bú èèyàn. Èmi ìmọ̀ báwọn èèyàn ṣe máa ń sọ nǹkan ìwọ́n gan tó jẹ́ pé tó bá rí gan wọ́n lè ṣàánú. Hello ma wà pẹ̀lú yín à ń gbọ́ yín mà. À ń gbọ́ yín. À ń gbọ́ yín. Ẹni tó ń bú gan ìwọ́n gan wọ́n lè ṣàánú ẹ. Tó ń bú gan ti bẹ́tẹ̀ ọ̀vẹ́ǹtì. Mi ò rí different ẹni tó wọ́n gan bú ó bẹ́tẹ̀ ìwọ tó wà jámì yẹn. Tó wọ́n bú ẹyin ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́sàn-án yẹn ń bú èèyàn. Àdúrà mi mọ bí yóò ṣe ń bu ara ẹ̀ tí ò wọlé tó ti wá tó kàn wọ́ tó bọ́ sórí Viber àbí kí wọ́n ń pè é cyber space ẹ̀ tó ń kàn búyàn tó ń fẹni yẹn rọrùn. Kó tiẹ̀ wá ro ayé ti ẹbí tó ti wá ìdílé tó ti wá bó ṣe débi tó lọ
ọ̀rọ̀ ayé ti ọ̀rọ̀ ẹ ti bọ́ sórí sábàtì ẹ ti bọ́ sórí mídíà ó ti bẹ̀rẹ̀ sí oúnṣẹ́ ní yàmàyàmọ́ orílẹ̀-èdè ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọ́n lámúlẹ̀yìn lórí mo wò pé ṣé eléyìí gbádùn ṣá. ẹ má wo Mr. Gabriel gan lè help get wà ní ó lè help get tó wà ní Germany yẹn sìn. So ẹ má wo ohun tó ń ṣe rárá Ọlọ́run á máa bùkún yín ẹ yẹ kí fi ilẹ̀ kẹ́ máa ṣe nǹkan tẹ̀ ń ṣe lọ Ọlọ́run á bùkún yín Ọlọ́run á kẹ́yìn ní kẹ́ẹ̀tì ọ̀la á kẹ́yìn kẹ́ẹ̀tì ọ̀la Ọlọ́run á ṣẹ́rí ń tẹ́ ṣe yẹ ẹ̀ mọ́ oore tẹ́ gbà mọ́ oore gidi tẹ́ gbà torí pé tí Ọlọ́run máa ṣe fún yín nínú ayé yín àtàwọn ọmọ yẹn mọ́ ibikíbi tó àwọn yín bá dé tí wọ́n máa pàdé aláàánú okay ẹ máa ṣiṣẹ́ yín lọ. All right, ẹ ṣé ma thank you very much. bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ àlùbáríkà Ọlọ́run ọba ló ń pín àlùbáríkà Ọlọ́run wá pín àlùbáríkà kan Sister Bukky Jesse Ọlọ́run wá pín kan wá ṣe rí pé ọ̀rọ̀ wo ò tọ́pẹ́ kò yẹ káwa máa jà kò síjà nú ọ̀rọ̀ wa mọ́. Hello. ẹ kálẹ́ o. ẹ rà mà ẹ kú ètò. àwa nìyẹn. àdúrà yẹn àgbàlagbàrà Ọlọ́run á dúró tì yín o. àmín o. ẹ ṣe dúró tì Mr. Tóyàn Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà wà pẹ̀lú àwọn ọmọ yín àtọkọ yín náà ẹ ní dààmú lágbára Ọlọ́run. àmín. mo fẹ́ kọ orin kan fún yín. okay. Olúwa olóore tí ò kọ mọ̀ lásìkò ìdarí ẹ sí ọ̀dà ẹ fún kọ́ mọ̀ káráyé lè máa fi rú ẹ̀ tọrọ ṣe fún mi o ṣe fún mi o. kí ló ń ṣe Kọ́lá yìí. ṣe fún mi oore tí ò kọ́ mọ̀ lóore. bẹ́ẹ̀ni o tọ́lọ̀ ń ṣe fún Mr. Tóyìn oore ò kọ́ mọ̀ rárá. bẹ́ẹ̀ni. oore tí ò kọ́ mọ̀ ni oore ìyanu oore ọ̀nà àrà ni oore táwọn ẹlòmíì gan tún ń jà pé ilé tèmi náà máa kọ́kọ́ lọ o ilé tí wọn ẹnìkan ló máa kọ́kọ́ lọ o èmi máa kọ́ sọ pé lèmi náà máa wà o ẹ wo orú oore yẹn àti Tóyìn. ẹ jẹ́ wọn àkọ́kọ́ fẹ́yìn náà bí eré ọ̀tá gbẹ̀tán ọ̀tá ò mọ̀ pohun tó lè adẹ̀rọ ẹkún ọ̀tá ẹ̀yìn tọ̀sán tòru ni bí eré o ọ̀tá gbẹ̀tán ọ̀tá ò mọ̀ pohun tó lè adẹ̀rọ ẹkún ọ̀tá ẹ̀yìn tọ̀sán tòru ni ẹ wò tọ́lọ́run lẹ́ ń ṣe o ẹ fi anybody sílẹ̀ wọn kò ẹ̀ṣẹ̀ ń gbé yín sa ẹ̀ṣẹ̀ ń blọ́ọ̀gì yín ni wọ́n ti ń blọ́ọ̀gì yín ti pẹ́ náà ilé ìṣèwájú yín lójú. iṣẹ́ Ọlọ́run tẹ́ gbé dání náà ẹ máa jẹ blọ́ọ̀kì yẹn náà mọ̀ ọ́n pé ẹ máa jẹ ó yẹ kẹ́ ẹ ti rẹ́ẹ̀dì ẹ̀ sílẹ̀ torí iṣẹ́ ńlá lọ́lọ́run gbé yín lọ́wọ́ ló gbé lé yín lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ̀dẹ̀ máa ṣe láṣeyè láṣelà ni ẹ̀ ní jẹ̀bi ẹ̀dẹ̀ ní kábàámọ̀ kò tilẹ̀ ṣe fún lágbára Ọlọ́run nǹkan ò ní ṣe yín kò ní ṣe ọmọ kò ní ṣe ọkọ kò ní ṣe bí yín kò wá ní ṣe Mr. Tóyìn náà mọ́ yín lọ́wọ́ lágbára Ọlọ́run ẹ̀ ní kí kábàámọ̀ jẹ́ lórí wọn lágbára Ọlọ́run àdúrà yẹn mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ó dàbọ̀ ó dà pé máa blọọkì nọ́mbà Nàìjíríà tó ń pè ṣó nítàn mú ọmọ distract ni tá bá ti gbé kọ́ọ̀lù onítàn kò ní pick phone kí ló ń ṣẹlẹ̀ tá bá gbé kọ́ọ̀lù ẹ̀ kò ní pick phone ó dẹ̀ ń pè ń pè. mo ń bọ̀. hello ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ mà ọ̀ ṣẹ̀ṣẹ̀ wà lórí ètò Sister Tóyìn. mo wà lórí ètò mà. ẹ kálẹ́ sísá mi. yes ma. ayọ̀ yìí ò ní dìbàjẹ́ agbára Ọlọ́run ìbànújẹ́ ò ní tọ́ sí yín. ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà torí pé Ọlọ́run ṣeun alihamdulilayi rabbil alamin alihamdulilayi rabbil alamin mo tiẹ̀ tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run
adẹ̀túpẹ́ lọ́wọ́ sísà tó wà ní London yìí ti jẹ́ ẹ bá mi rántí orúkọ wọn. Sister Bukky Jesse. Sister Bukky Jesse adúpẹ́ o Ọlọ́run ọba yóò bá wa san yín lẹ́san olóore gbogbo ilé tẹ́ ṣe yìí Ọlọ́run ọba yóò jọ kẹ́ rí èrè ẹ̀ níbi tó ti dáa torí ká dúpẹ́ lọ́wọ́ èèyàn tó rí mi tó mọ́jú èèyàn ní kò wọ́n bí téèyàn wà torí ìgbà tí wọ́n gbé bọ̀dá ìsí agede méjì ayé agede méjì ọ̀run tán já jùlẹ̀ tí ò bá sẹ́ni tó tẹ́wọ́ gbà kò sí nǹkan téèyàn fẹ́ ṣe ó kàn tó máa sùn síta ògbóǹkà tó máa pamọ́ bẹ̀ ntọ́lọ́run ó ṣe o básìkò ọ̀dà bá ti tó kò sẹ́nìkan tó lè disturb ẹ̀ kásìkò bá ti tó nínú ayé fẹ́dà kan tó lè dá dúró pé má ṣe ò lè jẹ́ èèyàn ìyẹn ò sí lọ́wọ́ èèyàn ọwọ́ Ọlọ́run gbogbo yẹn wà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ mo dẹ̀ tó wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ kú àdúró tì orí tẹ̀ ń ṣe ẹ̀ ní fọmọdí ẹ̀ ní fọkọdí ẹ̀ nífẹ̀ẹ́ ara yín di ẹ̀ dẹ̀ ní fi gbogbo kan ní ẹ̀ ní fi di ìdùnnú dá nílé ayé ẹ̀dá. gbogbo ẹni tó pa bọ̀dá ìlẹ́rìn onítọ́rọ́kọ́ bọ̀ onísìsì onítọ́rọ́ onítótó oní 5 naira oní 10 naira oní 1000 ìdùnnú ò ní wọ́n nínú ayé ẹni kọ̀ọ̀kan ìbànújẹ́ kí ló ń ṣe nìyí. Àmín. Ìbànújẹ́ sáyé èèyàn àṣẹ ìdùnnú dáa ẹ wọ́n bọ̀dá yìí lórí bẹ́ẹ̀ nígbà inú mi dẹ̀ ń dùn pé ṣé bílẹ̀ ayé ti rí lélẹ́yìí sẹ́tẹ̀dà bá jẹ ìyà tó jẹ ìyà ogún ọdún tó bá rí gbàdúrà ọjọ́ kan á gbàgbé ìyà yẹn ẹ wojú wọn bó ṣe tòrò ẹ wọ ẹ̀rín àṣẹ wọn lè máa rẹ́rìn ẹ wojú wọn bó ṣe su ojú pa nígbà tí wọ́n lọ bá wọn lóṣòdì mí ti mọ̀ pé wà lára bọ̀dá ìbáyìí ẹ wà 1 week lélẹ́yìí o kò tí ì dẹ́ wa 1 year tó bá wá pé 1 year tó bá rí báyìí lọ báwo náà ṣe fẹ́ rí ẹjọ́ gbogbo ẹni náà 1,000 sínú àkáǹtì bọ̀dá yìí gbogbo ẹni pa bọ̀dá yìí lẹ́rìn tó jẹ́ kó gbàgbé ìyà tó ti jẹ sẹ́yìn tẹ́ ìdórí àǹtí Bukky Jesse tó gbé ètò yìí lẹ̀ ìbànújẹ́ ó ká ló tóbi kò ní náwó sọ̀rọ̀ ẹ̀ gbogbo bọ́tà sí báàbù gbogbo ogun tó ipò ọ̀tá ò ní ká wọn kò ní kọ́ ọmọ wọn kò ní kọ́ yọ. ẹ̀yin tẹ́ wá dúró tì wọ́n gẹ́gẹ́ bí ẹ pé àníṣe tẹ́ bá ń wo wọ́n ń bú mi wọ́n ń ṣe kinní kan my dear sister níbi olórí burúkú ò fẹ́ràn olóríire èrè lólórí burúkú èèyàn kò fẹ́ràn olóríire irú ẹni tó ń bú bọ̀dá yìí nìsín. Hello ma. Hello Sister Tóyìn. Sister Bukky ẹ kalẹ̀. Ṣé wàá òkè ẹ kó ètò. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìyá alákìísà ọ̀tá mi ló ń pè é. Ẹjọ́ kí ló wà tó kù sí ìsàtìlẹ̀. Ìyá alákìísà ọ̀tá mi ló ń pè é. Ó fẹ́ tọrọ owó lọ́wọ́ bọ̀dá Tóyìn ni. Ẹjọ́ kí ló ń bà yẹ. Mo máa ń ṣáàdì stop mi látẹ̀kọ́ pé ta lélẹ̀ tó ń ṣe báyìí. Ẹ blọ́ọ̀kì. Ok ma, ẹ jẹ́ block nọ́mbà yẹn. Èmi náà ṣàwọn pé ṣé ẹni yìí mọ̀ọ́mọ̀ distract wa ni tọkàn ń pè tó ń pè. Hello mọ́mí Ellen ẹ kalẹ́ mà. Ok ẹ kalẹ́ mà. Kí ló ń ṣe ni tó fẹ́ máa distract wa báyìí? Hello mà ẹ kalẹ́ mà. Báwo ni ká lè ṣọlá ẹ kó pè yẹn bóyá kó block ẹ. Block ẹ o lè unblock ẹ later wọ́n lè máa ṣe on purpose wọ́n máa fi distract chat ẹ. Ok. tí ó ti yé tó bá ti jẹ́ nọ́mbà tó jẹ́ pé bóyá o mọ̀ wọ́n lè máa ṣe on purpose kò sí nǹkan táwọn pípín yẹn ò lè ṣe. Anyway nǹkan tí mo fẹ́ sọ mo fẹ́ address àwọn tí ó ń comment kàn jọ nítorí Ọlọ́run kàn má look down on this man. Okay. ṣó ti yẹn disability is not the end of the world. Kò mí pé kò lè rí èèyàn tó dáa fẹ́ mo rí pọ́n ṣe yẹ̀yẹ́ kó máa fẹ́ ra mọ́tà. ṣé akin àkọ́kọ́ àwọn tó ń ṣe fíìmù àwọn ọmọ Ìgbò yẹn ṣé wọn fẹ́ èèyàn tó pé ni? wọn fẹ́ èèyàn tó pé ó lè di ọ̀la pé ẹsẹ̀ ń dùn àbí pé kí ni this case could have been bóyá polio bóyá ìyẹ́ ò gba injection fún vaccination fún ìgbà tó kéré ó lè jẹ́ nǹkan tó kàn fẹ́ nìyẹn it looks more like polio
tó bá dẹ̀ sọ pé kìíní kì í ṣe pé bóyá ó ní mental illness tó ṣe kìíní tó bá tiẹ̀ ní disability bóyá mild learning disability but ẹni yìí á yà wọ́n lẹ́nu pé bẹ́ẹ̀ mi ṣe rí wàláì afẹ́ tó pé tó tún máa bímọ afẹ́ tó pé tó máa má rí tó máa bímọ kọ́ ló kọ́ sílẹ̀ èwo ni kọ́ máa ṣe yẹ̀yẹ́ èwo ni kọ́ máa ṣe yẹ̀yẹ́ disability during ó dọ̀tí ẹ̀ bí òun bẹ́ẹ̀ ìmí nǹkan during pregnancy ni tó jẹ́ pé nǹkan kékeré báyìí ló máa kọ́ ọ̀sẹ̀ nǹkan kékeré ló máa kọ́ ọ̀sẹ̀ this is his condition looks more like ẹni tó ní poliomyelitis. So kí ni gbogbo yẹ̀yẹ́ tó ń ṣe tọkàn ló máa fẹ́ ra mọ́tò ó máa fẹ́ ra mọ́tà. Of course ramọ́tà náà èèyàn ni but kán yé fi àwọn oní disability kán yé fi wọ́n ṣe yẹ̀yẹ́. Kíni ẹ̀ máa irritate mi lórí Facebook ọ̀tọ̀ náà ti kọ́kọ́ bú wọ́n máa pè yàn kan afọ́jú kíní kan and when you look at all this evil set of trolls tó ń ṣe orí burúkú kiri Facebook look around them. There's nothing good about. There's nothing to write home about them. Àtijọ́ tó ti ń ṣe òṣì wọn tó ti ń ṣe nǹkan burúkú wọn. There has been no progress for them. There has been no progress. Tóyìn mú ojú kúrò. Mo ti gbọ́ mà. Ṣé àwa náà blọ́ọ̀gì ni? Mi ì tiẹ̀ rí wọn mọ́. Tó bá mọ àwọn ọmọ náà àwọn ọmọ ìyanu tọ́lọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́ nù ayé everybody now. So kí ni big deal? À ń sọ̀rọ̀ náà. So jẹ́ kó àwọn máa kú òṣì. Wọ́n ní abanijẹ́ kú ọ̀fọ̀ ara yín lẹ̀ ń ṣe ara wọn ló ń ṣe kó kú ọ̀fọ̀ because they are not moving on. Everything around them is stagnant. Instead of moving forward they are moving backwards. Lójú wọn ní Tóyìn ṣe máa kọ́ ilé tó fẹ́ kọ́ yẹn tán lójú wọn ló ṣe máa bẹ̀rẹ̀ owó lójú wọn ló ṣe máa rí ìyàwó lójú wọn ló ṣe máa bímọ Ọlọ́run á dẹ̀ dẹ̀ mí ẹ̀mí ẹ̀ máa lo gbogbo nǹkan tí everybody ṣe pín gbogbo àwọn tó wá ní ìpín nínú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn tó ń lọ́wọ́ sí pátá wọ́n ní Ọlọ́run wọn bá tó ń yani lẹ́nu tó ya Tóyìn lẹ́nu á yà wọ́n lẹ́nu. The God of suddenly will perform his miracle suddenly in their lives. Ibi tó ti ẹ̀ fojú sí tó ń tẹ ọkàn sí ní Olúwa máa gbà ṣe yánu fún wọn. There are some miracles tó jẹ́ pé èèyàn máa long fún pé Ọlọ́run tó bá lè ṣe báyìí fún mi. But I say God will surprise them. Even where there is no way, in the wilderness, Ọlọ́run máa bá mi pèsè ọ̀nà fún wa, bá mi pèsè àyè fún wọn. Àwọn tó fi windows mind wọn gan sílẹ̀, iṣẹ́ àwọn tó gbowó láńdé sílẹ̀ nìkan o. Ẹni tó mú 500 sílẹ̀ gan, tó jẹ́ windows mind ẹ̀, Ọlọ́run á bá mi rọ padà fún ní ìlọ́po. Sórí gbogbo Kamala ń ṣeré ọwọ́ lórí Facebook yìí, ẹlòmíì ò gbọ́n, ẹlòmíì máa torí àlòkù wíìgì. Ẹlòmíì máa torí àlòkù sunglasses ó máa kùnà ògbó ẹ̀ ó máa sògo ilé ayé ó máa sọ́ dànù ó máa sògo àwọn ọmọ ẹ̀ ó máa sọ́ dànù àwa tá à ń ṣoríire lénìí nítorí kò àṣebàjẹ́ ni nítorí àṣebàjẹ́ ni ẹ jẹ́ káwọn abanijẹ́ kọ́ continue sórí inú tèmi máa ń dùn ní sórí ìtàn lọ́n blog yẹn jẹ́ kó máa blog ẹ lọ́n polongo ẹ ni mo sọ fún yàn kan tó ní tó bá blog ẹ mo lọ bẹ polówó ọjà ẹni mo náà wọ́n fẹ́ wá wẹ̀ mo tún kọ́ tó máa ṣe play your goods on your Facebook page táwọn èèyàn bá ń débẹ̀ tó ń ṣe friend request ó máa increase o accept gbogbo tó bá débẹ̀ ọjà ló máa bá ìyẹn ta dẹ́ndẹ́ ó ta dẹ́ndẹ́ ọjà so jẹ́ kó máa bú ẹ jẹ́ kó ebú tó ń bú ẹ yẹ̀yẹ́ tí wọ́n ní because àwọn tó ń wò wọ́n kì í kó ṣe gbogbo èèyàn nìkà àwọn tó wò wọ́n gan àìmọye tó ti pè mí pé irú ọ̀run wo làwọn pípù yìí ti wá èèyàn kan sọ pé tó bá jẹ́ ẹbí wọn ni àwọn ẹbí òun làwọn pípù yìí òun lè fún wọn májèlé jẹ kí ló dé gbogbo èèyàn ṣe yàkà báyìí lórí kíni ẹlẹ́ǹjà fún yàn ń pè yàn máa ń dọ̀gbọ́ gbogbo yín ṣe kátikàti bí yẹn gan bá jáde gbogbo òṣì tó ń ṣe é gan wọ́n mọ̀ pé ó mọ̀ ń pa ẹ̀ o bọ̀ tó bá jáde gbogbo òṣì tó ń ṣe òun wá rí i pé ìtìjú ló jẹ́ fóun ìtìjú ni and if he has wisdom he will stop them ábẹ̀lẹ̀tẹ̀ kò tiẹ̀ wá rán wọn ṣẹ́ kò rán wọn ṣẹ́ wọ́n ti ṣe disclaimer fún gbogbo àwọn aláìní tìjú àwọn alátẹnujẹ àwọn oníràdaràda gbogbo wọn rí rọ̀dọ̀rọ̀dọ̀ àwọn gan wọ́n jọ ẹ tó ní disability lọ because gbogbo ilé wọn gan ló ti parun èyí tó ń ṣe yẹ̀yẹ́ jẹ́ kó máa ṣe yẹ̀yẹ́ lọ ṣe báwọn ọmọ ló bí sílẹ̀ ṣó ti mọ̀ nǹkan tó máa bí ni ṣé ó ti mọ̀ nǹkan táwọn ọmọ ẹ máa dà táwa bá ti rò pé àwọn ọmọ wa ti dàgbà wọ́n ti ṣoríire
ṣé àwọn wèrè tó ń ṣòṣìkiri ṣọ́ ti mọ̀ nǹkan táwọn ọmọ wọn máa dà. bẹ́ẹ̀ni o. olójú dúdú tó dẹ̀ kó wọn ló ti sọ báyìí àwọn ọmọ tòun òun ó ti bá wọn débi tó fẹ́ bá wọn dé. àwọn ilé tó ń ṣòṣì tó ń tẹ̀lé kiri ọ̀hún tí mọ̀ nǹkan táyé wọn máa dà. so let them continue. olúwa ti ṣorí ẹ̀ náà let them continue. ó mọ ibà sọ pé tó bá ń ṣe ìgbà gbogbo táwọn tó ṣe pé ẹ máa ṣe lọ tó bá ń ṣèbàjẹ́ kó máa ṣe lọ àtòrí àti kà ikò sí ètò máa gbé nù ẹ̀ oníkálùkù lè ṣe ọwọ́ ẹ̀ àsìkò tí ìdájọ́ bá dé oníkálùkù ló máa jèrè ṣe ọwọ́ ẹ̀ mi sọ bẹ́ẹ̀ and a lot of people ò lè sọ pé kọ́lọ́n kó dáhùn ní ẹ̀bí àbí kó dáhùn láre gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ òun àwọn tó bá lè sọ nínú wọn let them continue because they find it as being funny wọ́n believe pé fun ni but it's no fun kò kí n ṣe fun wọ́n ìtọ́ntọ́ ìpẹ̀lú ìgbésí ayé aláyé kí ló kọ̀ wọ́n pẹ̀lú báyìí yóò ti ṣoríire sí ẹ̀ náà bẹ́ẹ̀ni nítorí burúkú wọn tó kọjá síwájú so stop minding pé wọ́n bóyá ń blog ẹ̀ jẹ́ kó blog ẹ̀ sí jẹ́ kó blog ẹ̀ sí ẹ̀ tó dẹ̀ daṣọ bo ẹni tó daṣọ bo Mr. Tóyìn tó fún wọn gbogbo aṣọ yẹn tó fún wọn náà Olúwa bá mi daṣọ àṣírí bò àmín daṣọ àṣírí bò àwọn ọmọ ìtúkọ tó bò níbi tó ti ń mówó Olúwa máa bá wọn rọ́pò nínú ní lórúkọ Jésù. So let us just leave everything the way it is. Wọ́n máa ṣiṣẹ́ lọ, máa ṣe wá ìsinmi lórí ìṣẹ̀lẹ̀ kó ní máa ṣiṣẹ́ lọ, máa ṣe wá ìsinmi. Máa furugbin olúkórè ń bọ̀. Ojú Olúwa mi wo iṣẹ́ rẹ̀. Ṣó ti yẹ? Bó jẹ́ rere ni bó jẹ́ ibi ni ojú Olúwa ń wò. You continue what you are doing. Do not let anybody stop you. Don't let anybody distract you. Yes, ma'am. Ṣó ti yẹ? Mo ti gbọ́ ma. Fight, but let's do this. Ọlọ́run á pín lérè. Let me not take much of your time. All right, ma. Ẹ ṣé gan ni ma. God bless you. Okay then. Yes, ma. Ẹ jẹ́ kí n block number yìí. Ẹni yìí tuntun ló ń lo another number. Mo ti block the first number òun ló ń pè. Olùtún ló ń lo another number. Let me block it. Mo ń bọ̀. Yeah, mo ti block ẹ. Ó tún lọ lo another number again láti fi máa distract. Mo ti block the second number again. The same person. Bí ọ̀rọ̀ táwọn mọ́mí àti dáàdi àwọn brothers àwọn sisters ti sọ mi ò lè fún yín lésì o torí mo ti wà lókè mi ò dẹ̀ lè padà sẹ́yìn mọ́ mo ti wà lókè mi ò lè padà sẹ́yìn mọ́ Ọlọ́run má jàrí padà sí burúkú ọ̀rọ̀ yìí ti di let them say kò sí iye blogging ó ti di let them say ẹni iwájú àti dẹni iwájú àti Ọlọ́run ní sọ wá dẹni ẹ̀yìn mọ́ lágbára Ọlọ́run kì í ṣe ti bẹ̀rù kì í ṣe tójó ànídẹ̀rù ẹ̀yìn mọ́ lágbára Ọlọ́run. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ ti sọ pé ẹwà láìpàdé. Yes ma, ẹ kálẹ́ mà. Mo wà live. Ẹ kálẹ́. Yes ma. Ẹ lọ. Ẹ kú iṣẹ́. Yes ma. Ẹ kú iṣẹ́ ẹ pẹ̀lẹ́. Yes ma. Nípa pé ìmọ̀ kí ní náà nípa gbogbo ẹ̀. Yes ma. Ẹ ló sà. Ẹ ṣe máa o. Yes ma. Yes sir. Kú ìṣe náà o. Àmì o. Orí náà bá ń kadọ́ lágbára. Àmì o. Àmì o. Gbogbo àwọn tó bẹ̀ náwó náà sí agbára ọlọ́ ìbànújẹ́ òní wọnú ilé oníkàlùkù wa. Àmì o. Àmì orógùn ìdààmú lágbára ọlọ́. Lọ́jọ́ ẹ̀yẹ wa, lọ́jọ́ ẹ̀yẹ yín, lọ́jọ́ ẹ̀yẹ títa tó yìn. Wọn ò ní dìde ìṣẹ́jú kan fún wa lórúkọ yìí. Gbogbo ẹni tó bẹ̀ lọ sí kọ́ gbé ní sókè lágbára ọlọ́ ọ̀run á gbé àwọn náà sókè lágbára ọlọ́ wọn ò ní jábọ́ wà lókè òkun wọn ò ní forí wọn pàdé wọn ò ní forí wọn ò ní forí gbogbo títí lágbára ọlọ́ àwọn ọmọ wa wọn á dáadáa àwọn ìwà náà. Nǹkan tí mo fẹ́ sọ mo ṣẹ̀ṣẹ̀ wá ní ìsìn mo ṣẹ̀ṣẹ̀ wọ láì ní ìsìn tó mo wá gbọ́ sí kọ́là yẹn mo lísìn sí kọ́là yẹn. So ibi tí mo ní sìn dé ni tí mo ti jọ́ ìwé di ọ̀pẹ pé àwọn kan ń ṣe yẹ̀yẹ́ or something like that. Bẹ́ẹ̀ni ma. Ẹ̀yin tá ì ṣe yẹ̀yẹ́ mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín ó ti yé mi ẹ múra sí yẹ̀yẹ́ yẹn
ẹni tí ò tí ì kú ni kò mọ dodo tí ó pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ múra sí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ tẹ̀ ń fi gara tó yìí ṣe ayẹyẹ ló dà fún un. alihamdulilayi. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yẹ̀yẹ́ ẹlẹ́yìn ti di ayẹyẹ fún. bẹ́ẹ̀ni. nínú gbogbo. sọ̀rọ̀ yìí ẹni tí mo ní sínú ẹ ti dè ìgbéra tó yìí sì sàn ó ti sàn jù lọ àjẹfọwọ́rọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ àfọwọ́rọ̀ sẹ́yìn kí ni problem àwọn èèyàn náà kí ni problem yín gbogbo ẹni tẹ̀ ń ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ kìíní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n gbé máa ní ìsísà mo rí táwọn kan kọ́mẹ́ǹtì lóòótọ́ tán ní mo fẹ́ lágbájá kan kó fẹ́ tàmọ̀dù kan. ṣé ẹni tẹ́ ní kó fẹ́ àṣẹgbẹ́ ẹni yẹn ò dáa àjẹsọ́gbé àfi yẹ ẹni lẹ́nu. ọ̀tẹ̀ mi fẹ́ kí oníkálukú mọ̀ yìí pé ẹni tó bá rí ọmọlàkejì ẹ̀ tó ń fi ọmọlàkejì ẹ̀ ṣe yẹ̀ kò tí ì mọ nǹkan tó máa yà nínú ọ̀rántí. ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀mí èèyàn ẹ bẹ̀rù ọlọ́run ẹni tẹ́yìn rí yìí àwọn handicap tẹ́yìn fi ń ṣe yẹ̀yẹ́ bí ìkan ní wọn tó bá ní nínú ẹbí yín tó máa wọ abroad wọn ló máa la gbogbo yín. ẹ̀yin ẹ̀mọ iyì kí appreciate nǹkan àtọ́ tẹ́yìn lọ náà tó dá wọn ni. ṣé ààrẹ mi tó jẹ́ pé tó lójú tó lápá tó ní gbogbo ẹ̀ tó pé tó dẹ̀ jẹ́ pé ìwà náà ò dá. bẹ́ẹ̀ni. ìwà dá ìwà búburú ni ọ̀rọ̀ tẹ̀wá kó dalé ẹranko gan-an ó fẹ́ àríyàn tó jẹ́ pé èèyàn lọ́nà dá ṣùgbọ́n ẹranko lásán lásán ipò ẹranko lásán lásán ló lóde ló ṣàkóso ẹ ṣọ́ra yìí. hello Sister Bukky. hello Antoine. sister mi ẹ kalẹ̀. ṣé mo wà lórí speaker. yes ma ṣé ń gbé kúrò speaker. bẹ́ẹ̀ni sí speaker gbé mi sí speaker. speaker lẹ́wà. ẹ ló ṣe ń gbọ́. wọ́n ń gbọ́ yín mà. yẹ̀ẹ́ kálẹ̀ gbogbo yín gbogbo àwọn tó ń gbọ́ wa ẹ ṣé God bless you o ẹ kọ́ àdúró sí o àjọṣewà ò ní bàjẹ́ o ànípẹ́lẹ́wọ̀ ara lórúkọ Jésù yes mo kàn fẹ́ chip in kankan ni ṣé ní gbogbo àwa tá wà lórí chat sáà sọ pé kí bọ̀dà Tóyìn tó ra mọ́tà it's only a joke ẹ má jẹ́ ká emphasize lórí yẹn à ń ṣeré ni èmi gan update níjọ́ tó ṣẹlẹ̀ please we are not talking about the bully àwọn tó ń bully ẹ̀ we are not talking about that à ń ṣe joke ní ẹni bó ṣe máa ń rí lẹ́wí platform yẹn we are joking àbíkò yẹn don't let people call in and emphasize on the conference we are only joking ṣùgbọ́n pè lọ́kọ̀ tí yín náà wọ́n pè lọ́kọ̀ tèmi náà àbíkò yẹn so káwọn máa emphasize lórí yẹn ẹni tó bá ti pè wọlé tó ti emphasize pé wọ́n ní kó fẹ́ra mọ́tà ní ìmọ̀ tọ́jọ́ ta ìtàn tí búlì wọn a lè sọ̀rọ̀ lórí yẹn bọ́ àwa táwa lórí láì yẹn tán chat pé kó ṣe fẹ́ra mọ́tà we are only joking àlè bá gbọ́ nǹkan kó máa bà boring àwọn tó bá ti ń wo chat wọ́n máa rí pé a máa ń ṣẹ̀tẹ̀ a máa fẹ́ rẹ́rìn so that is it wọ́n máa emphasize lẹ́ẹ̀ má jẹ́ ká mú nǹkan big deal ní nǹkan yẹn àbí kò yẹ yín kò sí big deal bẹ́ẹ̀ tó ẹ jẹ́ ká move on wọ́n lè sọ̀rọ̀ lórí àwọn tó ń bully wọ́n ń ṣe ìyẹn là ń sọ̀rọ̀ lé lórí why I say bullying the man kí ni tó ń bully kò yẹ yín nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí yẹn àbí any other thing ẹni tó bá sọ pé ó fẹ́ rámọ́tà lórí track yẹn ó kàn joke ni àmà fáǹtì rámọ́tà it's just a joke. Okay, that's fine. All right, Eshima. Mbo. Nobody tin try me látẹ̀kùn. Mbo. Kò yí wọlé náà. Bí ọ̀rọ̀ tí mo ń sọ lọ, mo ti gòkè àgbà, mo ti wà lókè. Látara Sister Bukky Jesse, látara bọ̀dá Tóyìn náà Mr. Gabriel, Ọlọ́run ti pa bí ayé mi dà ó ti ń sọ dire. Level ti change. So mi ò lè padà sẹ́yìn mọ́, mi ò lè fún yín lésì mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi. Tẹ́ bá expect pé bí pé ó tún padà bọ̀ wá sínú fracas,
ó máa bí èébú no ìyẹn ti di no mi ò lè padà wá bí èébú mọ́ ìgbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ no matter the blog tẹ́lẹ̀ blog mi ẹgbàgbé bó ṣe ṣẹlẹ̀ bọ́rọ̀ ẹ̀ ṣe ṣẹlẹ̀ ẹjọ́ inú kọ̀ bí mi mo pe Sister Bukky Jesse náà tún pọkọ mi wọ́n bá wọn sọ̀rọ̀ pé kò rí bẹ́ẹ̀ gbàgbé mi ò lè padà sínú fracas mọ́ ẹgbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ṣó ti yé yín torí látara ìgbà tí mo wà ní fracas gan àwọn èèyàn sì ń rí ẹ̀kọ́ díẹ̀díẹ̀ ẹ̀kọ́ lára mi torí mo wà lára àwọn èèyàn tó tún sọ pé lẹ́yìn àdúrà tá bá ti ṣàdúrà pé ká máa ṣe sàárà mo máa ń sọ dáadáa lórí show mi so ìgbà tí mo wà ní fracas gan because I'm no more in fracas bóyá tẹ́ ẹ̀ bá mọ̀ I'm no more in fracas ìgbà tí mo wà nínú fracas gan mo máa ń sọ dáadáa pé tẹ́ ẹ bá gbàdúrà tẹ́ ẹ bá tètè rí gbígbàdúrà ẹ máa ṣe sàárà so látara ìgbà tí mo wà ní fracas gan àwọn èèyàn gan rán mi ń ṣe sàárà wọ́n rán mi ń ṣe ládá wọ́n máa ní Sister Toyin àmàgbọ́ program yìí lóòótọ́ ẹ máa ń búyàn bọ̀tẹ́ sọ̀rọ̀ sàárà ókè ẹ bá wa ṣe báwo la ṣe lè ṣe mò ń bá wọn ṣe àwọn tí ò bá fẹ́ live chat mò ń bá wọn ṣe fídíò gbogbo ẹ̀ náà ni máa explain fún Sister Bukky Jesse most people ni ò ní ṣe fẹ́ kí n ṣe live chat most of them máa fẹ́ kí n ṣe fídíò mo dẹ̀ máa ṣe fídíò yẹn máa send ẹ̀ sí wọn so ìgbà tí mo ṣì wà nínú fracas gan kò sí mo lè jà tó mo ṣì máa ń sọ̀rọ̀ làákàyè táwọn èèyàn dẹ̀ ń rí àánú gbà nínú ọ̀rọ̀ sísọ mi tó ń rí mi sí nínú ọ̀rọ̀ sísọ mi so tẹ́ bá rò pé bí apẹ́ lè máa blog máa fún yín lésì ẹ lọ tibẹ̀ mi ì lè fún yín lésì mọ́ so ẹ continue hello ma ẹ kalẹ́ ma hello ẹ kalẹ́ sà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́ kú tọ́jú bọ̀dá Gabriel o. Yes sir. Ṣé ẹ rí torí spíkà ló wà ẹjọ́ mo fẹ́ sọ òun lákòó fún àwọn ọlọ́tẹ̀ wọ̀nyí. Spíkà lẹ́wà sà. Ok. Ṣé ẹ rí ilé ayé yìí àwọn ènìyàn bíbélì ti sọ ó ní pé ó láwọn ènìyàn ní ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀. Ṣé ẹ rí ẹni tó bá mọ̀ túmọ̀ pọ́jẹ́ẹ̀tì ìtẹ́gbé lọ́wọ́ yìí ó yẹ kó kàn sára fún Ọlọ́run. Allahu Akbar. Gẹ́gẹ́ ó yẹ kí gbogbo àwọn ènìyàn bá mọ̀ pé nítòótọ́ Ọlọ́run wà ó yẹ kó bẹ̀rù èyí tó fi ń ṣe nínú bíbí sí yín àbí tó fi ń ṣe nínú bíbí sí ẹni tọ́lọ́run dá yìí ó yẹ kó mọ̀ wípé ara wọn lò sí wà. Bẹ́ẹ̀ni o. ìlú ìlà máa wà tọmọ ní búrẹ́dì máa gbọ́ lórí ire. Bẹ́ẹ̀ni o. ìlú ìlà máa wà tọmọ àti rí ìyàtọ̀ lóhun ebi ń pa àwọn ọmọ òun tó bẹ̀ẹ̀dọ̀ lórí ire. Bẹ́ẹ̀ni. ìlú ìlà máa wà lóríṣiríṣi máa fi ń tẹ́lẹ̀ ẹ máa wọ́ gbogbo bọ́lọ́hún ṣe ṣe àmì àtúntẹ̀ ìyanu ẹ fi wọ́n lẹ̀ ẹ má ṣe wàhálà pẹ̀lú àwọn tó ń ṣe nínú bí ni ẹ fi wọ́n lẹ̀ ìdájọ́ Ọlọ́run sílẹ̀ ṣe mọ̀ pé tí afẹ́fẹ́ bá ti fẹ́ nínú oko gbogbo ewé kò gbúdọ̀ pa lọ́lọ́ ni àwọn tí ò bá ṣèbà àwọn tí ò bá tẹríba àwọn tó bá kọ̀ tó bá ṣe nínú ibi tọ́láwọ̀ ò ní gbọ́ tọ́láwọ̀ ò ní gbà ọ̀rọ̀ ajá wọn lẹ́sẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ má ṣe wàhálà ẹ má ìtẹ́tẹ̀ yìí gbẹ́dá nìyẹn olùjẹ́mọ̀ yìí fún Ọlọ́run ló gbé fún yín tí ẹ bá wò ó sí ẹ rí i pé àwọn ènìyàn tó fẹ́ yín tó fẹ́ pọ́jẹ́tì ọwọ́ yín yẹn wọ́n pọ̀jù àwọn ọlọ́tẹ̀ lọ. Bẹ́ẹ̀ni sà. òbèjì ẹ̀mí ilé ẹ̀ ló máa wà tàbàtì wá ta lọ́la. tọ́lọ́run bá ṣe tọ́ pẹ̀lú ẹ̀dá pàfẹ́tì ènìyàn ní àánú kì í máa ń béèrè lọ́wọ́ everybody. Bẹ́ẹ̀ni o. ẹ̀rọ ibi tẹ̀ tí ń bọ̀ ẹ̀rọ ibi tẹ̀ dé ẹ̀rọ ibi tẹ̀ ń lọ. ẹ má mi kàn ẹ fà wọ́n because oníṣìṣì díje lánàá tó láwọn kan ṣe blọ́ọ̀gì àwọn kan ṣe kíní ẹ fi wọ́n bẹ̀. àwọn ẹnì kan máa wà tó máa ń ṣe jẹ́ ìkà láwọn. àwọn yẹn àwọn tó máa ń dájọ́ fọ́rú àwọn yẹn tó ẹ má bì kàn ẹ̀yin ní kẹ́ má ṣe. láíláí ló ṣe kì í. ẹ̀yin gọ́gọ́gọ́gọ́ mi Madam Toyin ẹ̀yin gọ́gọ́gọ́ ní kẹ́ má ṣe. ló ṣe kì í. ẹ gbà wípé nínú iṣẹ́ tá a gbé lórí lọ́wọ́ yẹn nínú ibẹ̀ lẹ́yìn náà ti ń gòkè. Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. kò sí ẹni ẹlẹ́rìí tó bá ti ń sáré nítorí àwọn irúfẹ́ ẹ̀dá báyìí
ọ̀hún náà máa ń sáré nítorí ọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ni. ẹ wo bí arákùnrin tó wà lọ́dọ̀ yín yẹn kì í ṣe ènìyàn tí kì bá ṣe áńgẹ́lì. Bìkọ́ tẹ bá wo gbogbo tó ń là kọjá àti gbogbo tó ti sọ àlàfo òun ńlá ìgbà tó ń bẹ̀rẹ̀ àti lọ léèwé oríṣiríṣi tó ti là kọjá yẹn. Ní pé ògo yẹn kó bàbà wá sí ìmúṣẹ. Òun lọ́ọ́ ti fẹ́ yanjú ẹ̀ láti kékeré mọ́ ó ẹ̀ kéèkì gbogbo yẹn. Ẹ kú gbogbo tí ó ti fẹ́ rí olóore yìí. Ní ìlàsẹ̀ 9 Saturdays ago. Ẹ wọ́n bàtà ṣe gbógun tó mọ̀ síbẹ̀síbẹ̀ ó borí. Ìbáwọ̀ làwọn wọ̀ sí i tó ń rẹ́rìn-ín sínú ẹ̀dùn inú wa ń dùn. Ẹ ti gbogbo àwọn kẹrí àwọn tó ń rán ṣe é tà yẹn wọ̀ ọ̀ tó wa ẹ má ti kọ̀ ẹ fi wọ́n tí kò tó ọlọ́run máa ti dájọ́. Ọlọ́run máa torí ẹnìkan nínú tó mẹ́rin láti kà wọ́n ó máa torí ẹnìkan á ní pé tó wá jẹ́ bẹ́ẹ̀ ní kí gbogbo àwọn wọ̀nyí tí wọ́n kọ́ wọlé lóòyè. Ẹ fi wọ́n sílẹ̀ wọ́n ọ̀pọ̀ àtọ́kùnrin àtọ́bí wọ́n ọ̀pọ̀ ẹ fi wọ́n sílẹ̀ tí wọ́n ti dàgbọ́ ọlọ́run lọ́wọ́. Kọ́jà tó wà lọ́wọ́ yẹn kẹ̀ gbájúmọ́. Ìwádìí ìtẹ̀ ìkọjú sí yẹn ibẹ̀ gangan ni kẹ̀sẹ̀. Ẹ má wẹ̀yìn. Ẹ bá tún wẹ̀yìn ẹ̀yìn yẹn gan ló léwu jù fún yín gan. Lẹ́yìn láì sẹ́yìn gan wà ó delicate. Ẹ fi arákùnrin yẹn bó ṣe wà ní káwọ́ yín. Àwọn aṣọ yín kan tẹ̀ ń dá bẹ́ẹ̀ rán wọn ìtẹ́ lọ́wọ́ yẹn. Mo máa padà pè yín, mo máa pè yín ní nọ́mbà àwa ènìyàn kan tá a fẹ́ rán aṣọ yẹn. Àwọn ọmọ máa àtọwọ́ ẹ̀fọ́ àjọ yẹn gangan ṣe kára lọ. Àyàfọ́tò ẹ̀ àfẹ́jẹ̀ sí ẹ̀sìn gbogbo orí platform yín. Ẹ̀jẹ̀ kọ́ kú. Ẹ̀jẹ̀ báyìí. So ṣẹ́rí ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn o ẹ má mi kàn ọ̀rọ̀ mi ò ní pọ̀ ẹ̀yin ṣe ẹ má mi kàn ẹ̀sìn wọ́n sílẹ̀ ṣàkóso ẹ̀jọ̀ ọlọ́run wà fún wọn láti dájọ́ fún wọn ẹ̀jẹ̀ kọ́lọ́run kó dájọ́ fún wọn ṣùgbọ́n bọ́dà abúlé Gabriel ẹ̀yẹ má wọ́rì àwọn tá a fẹ́ kí ní apọ̀ àwọn tá a fẹ́ yín apọ̀ àwọn tó ń ṣèfẹ́ yín apọ̀ àwọn tó ń tọ́lọ́run rù nínú ayé yín apọ̀ àwọn tá a ń wò wípé irú tọ́lọ́run ṣe fún yín náà pé tọ́lọ́run kò ṣe fáwọn náà apọ̀. So ẹ máa yọ̀ níwájú ní bó ní ẹ máa yọ̀ nínú ẹ máa yọ̀ níwájú Olúwa ó ní ẹnikẹ́ni tó bá wà láàfíà ó ní kí a máa wà láàfíà Ísírẹ́lì nítorí síbẹ̀ náà nítorí èmi mo kọ́mẹ̀tì lánàá pé ẹ jẹ́ ká rí sí ní ilé yìí sábà fún mi lẹ́yìn inú wọn máa yọ̀ fún bí àwọn máa ní kọ́mẹ́sọ̀n àdéhùn máa wà fẹ́ẹ̀ tó mo rọ̀ yín ẹ máa yọ̀ a wà lẹ́yìn ilé akàtìlẹ́yìn fún yín. Ènìyàn ni wá àbẹ̀dúró tì yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀run agbé yín lórí tẹ̀ lọ. Ibi gíga là ń bókè ibi gíga là ń pọ̀ máa bá yín. Ìgbàgbọ́rin ẹ ò ní ṣìmú ẹ ò ní ṣìmú. Gbogbo ọ̀nà yín yóò máa yọ̀ ni. Gbogbo àwọn ọmọ yín wọ́n bá láàánú pàdé. Ọlọ́run ọ̀run agbó tì yín. Ọ̀run àtẹ̀ sí yín ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀. Lọ́ba ṣe ń dùn yóò máa dún. Ọlọ́run àti àlàyé lè máa wà pẹ̀lú yín. Ọlọ́run tó lómi ara àti ẹ̀jẹ̀ ara àwọn ènìyàn ẹ̀jẹ̀ ara yín kò ní jẹ́ kára yóò kúgbà fún yín. Gẹ́gẹ́ ìṣẹ́gun yìí Ọlọ́run á ṣe láti ọwọ́ rẹ̀ fún yín. Ẹ ò ní fọmọ parí ẹ̀. Ayérayé á dúró tì yín. Ọlọ́run ọ̀run á ṣe nínú iṣẹ́ tì yín. Àlàáfíà Ọlọ́run á máa bá yín gbé. Ìmísí Ọlọ́run yóò wà pẹ̀lú yín o. Ẹ ò ní ṣìṣe. Ayérayé á dúró tì yín. Bẹ́ẹ̀ ni ó ṣe máa rí o. Jésù Kristi Olúwa tó ń bala wa. Ẹ ṣé sá o. Ó dàbọ̀ ẹ ṣé kan. Àtúbà yín sọ̀rọ̀. Ẹ ṣé sá. Ó ga o. Ọlọ́run tọ́nà ẹ wálẹ̀ rí. Ọlọ́run tọ́nà ògùn ẹ wálẹ̀ rí. Á jẹ́ pójú yín ti fọ́ nìyẹn. Torí mo gbà fara wájú. Ni mo ṣe ń jọ Ọlọ́run. Mo ń jọ Ọlọ́run látara Sister Bukky Jesse ni. Àlùbáríkà ara Sister Bukky Jesse ló yí kan mi. Àlùbáríkà ara Sister Bukky Jesse ló yí kan Mr. Gabriel. Kí la tún fẹ́ máa jà sí? Kí la fẹ́ máa bínú sí? Àóga o. Mo ní onítọ̀hún ó gbọ́dọ̀ jà o. Onítọ̀hún ó gbọ́dọ̀ jà o. Ẹni tọ́lọ́hun bá ń bẹ̀ lẹ́yìn fún. Onítọ̀hún ó gbọ́dọ̀ jà o. Ẹni tó bá mi òkè bá ń bẹ̀ lẹ́yìn fún o. Onítọ̀hún ó gbọ́dọ̀ jà. Ọ̀rọ̀ mi ò já mọ́ kí mo fẹ́ jà fún. Ẹ jẹ́ kí bọ̀dá Tóyìn sọ experience wọn. Ìṣòro tápá mi ò kà láyé ò jẹ́ kó dé bá mi. Kábíyèsí. Ìṣòro tápá owó lè ká ò jẹ́ kó ya lẹ́nu ọ̀nà mi. Ọlọ́run ṣé o.
ìṣòro tápá èèyàn ò ká ó jẹ́ kó dé bá mi. òǹpa mi mọ́ bí ẹyin ojú mo jáde lówùúrọ̀ ó ṣọ́ mi padà wálé. alọ́bọ̀ mi mọ́tò ni mo wọ̀ bí orogún ásídẹ̀ǹtì rárá. mo tún wọ́ kàdà bí orogún alásàsí. mo ronú jinlẹ̀ mo rí bóyá kí n dúpẹ́. ó ṣé o bàbá. ọlọ́run àwọn àjọṣàna dà mo ti kú wọ́n ti lọ. àwọn àjọṣojú ó lè dọ̀la ká má lè mọ́. ẹ jẹ́ àyè. ó ń ṣe gbogbo àwọn tó ń ṣe good night lálẹ́ ló ń ṣe good morning lọ́jọ́ kejì. àwa tá a ṣe good morning orí ọ̀fẹ́ lásán là wá ní. pàápàá àwa tá a ṣe good night good evening good afternoon orí ọ̀fẹ́ lásán là wá ní láyé. ọlọ́run o orí ọ̀fẹ́ rẹ̀ lórí mi I won't take it for granted. Bàbá mo dúpẹ́ ọpẹ́ mi pọ̀ èmi dúpẹ́ ọba ògo oore bàbá ṣe fún mi ò pọ̀ mi ò lè sọ tán èmi ò ní yá aláìmoore ọpẹ́ mi pọ̀. ẹni sọ pé kò sọ lọ́wọ́n bá aṣíwèrè ni. bẹ́ẹ̀ni Ọlọ́run wà. ẹni tó sọ pé lọ́wọ́ sí o ti ya wèrè láyé mi. bẹ́ẹ̀ni o. personally mo mọ̀ pé ó fẹ́ràn mi. bẹ́ẹ̀ni Ọlọ́run fẹ́ràn mi o. kàtíkóríkàlì àyànfẹ́ Ọlọ́run lèmi ṣe. àyànfẹ́ Ọlọ́run lèmi ṣe. ibi tí wọ́n rò pé mo lè padà dé láyé mo débẹ̀ mo padà ṣó. ibi ó sì mi dé. mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. wo yan lógo. Ọlọ́run o wo yan lógo. Bàbá wo yan lógo. Ibi ó sì mi dé. Mẹ́mọ̀ pé mo lè débẹ̀ o. Wo yan lógo. Lord, you are so good to me. Your name is so gracious to my life. Thank you. Lord, you are the savior of my soul. Oh Lord, you are the savior of my life. Thank you, Lord. Lord, you are so good to me. Your name is so gracious to my life. Lord, you are the savior of my soul. Oh Lord, you are the savior of my life. I cannot do without you. I cannot do without you. Cannot do without you. Oh Lord, yeah. I cannot do without you. Cannot do without you. Cannot do without you. Oh Lord. Ìbàrẹ̀. Àgbàlagbà tó ju àgbàlagbà lọ. Arúgbó tó ju arúgbó lọ. Ọ̀pá tí òfin tilẹ̀ ìyẹn ò ní kó dọ̀lẹ́. Kábíyèsí ọba Èdùmàrè. Ewu orí yẹn ò sọ ọ́ dógó. Ẹrù rẹ ni mo bá. Àìtòwé sàlùtì rẹ ọlọ́wọ́ bá. Kábíyèsí Ọlọ́run ẹ̀rí. Ipa tó borí ipa. Agbára tó borí agbára. Agbára tó borí agbára. Bẹ́ẹ̀ni. Ògo tó borí ògo. Bẹ́ẹ̀ni o. Ìbàrẹ̀ àdàgbà má parọ́ òye. Kábíyèsí Ọlọ́run. Your Excellency ọba tó dá gbogbo wa. Torí àwọn onísáyẹ́nsì ayé ìgbìyànjú títí. Wọ́n wá lọ́rùn kiri. Inú afẹ́fẹ́. Inú òṣùpá. Nígbà tí wọn ò rí bí Ọlọ́run o. Wọ́n wá sọ wípé. Ó sọ Ọlọ́run o. Ta ló lè túṣẹ́ Olúwa o? Kò sí.
ó sẹ́nìkan. Oṣó ló fẹ́ túnṣe Olúwa o, kò sí ó sẹ́nìkan. Mo ṣe wípé bàbá nítorí ọ̀rọ̀ rẹ, ò gbé ọ̀gá ò bàbá. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ, ò gbé ọ̀gá. Ẹ bá mi júbà rẹ̀, ẹ bá mi gbéga o. Ọlọ́run tó bá mi là tó ṣẹ́gun fún mi. Àkàìmọye àwọn ènìyàn tí kòrónà ti bá. Orí ọ̀fẹ́ mo rí gbà tó fi dá mi sí. Lórí ilé mi, lórí ẹbí mi, lórí aya mi, lórí ọmọ mi. Àwọn tí a jọ ń ṣiṣẹ́, orí ọ̀fẹ́ láàárín gbà sí. Olúwa ṣe, Olúwa mo dúpẹ́. Tí mò ń ṣe èmi mò ń ṣe mí. Bàbá ló ṣiṣẹ́ ìyanu. Ọlọ́run o, oore ọ̀fẹ́ láàárín. Oore ọ̀fẹ́ ni nígbà. Olúwa ṣe, Olúwa ṣe, Olúwa oore ọ̀fẹ́ ni. Olúwa ṣe ìṣiṣẹ́ mímọ́ ṣe wa. Olúwa ṣe Olúwa. Ọní. Hello, ẹ kálẹ́ o. Hello, ẹ kálẹ́ wà lórí show. Ẹ kálẹ́ máa bẹ́ẹ̀ ni mà, mo wà lórí show mà. Mo ní kí n kí yín ni ẹ ṣé o, Ọlọ́run ní fi yín sílẹ̀ o. Àtẹ̀yìn àtàwọn ọmọ yín, ibikíbi táwọn ọmọ yín bá dé báyìí wọ́n máa bá àánú Olúwa máa bójú rere Ọlọ́run pàdé ni o. Ẹ ní ṣàṣetì o. Ààbò Ọlọ́run ní kò lórí yín, kò ní kò lórí àwọn ọmọ yín o. Ẹ ṣeun gan ni o. Ọlọ́run á ṣe nínú iṣẹ́ tẹ̀yin náà o. Ẹ ṣe fi ti yín sílẹ̀ tẹ́ ń gbọ́ tẹlòmíì, Ọlọ́run náà máa gbọ́ ti yín lórúkọ Jésù. Ẹ ṣé o. Ẹ bá mi kí Búkì náà o. Ó ṣe o. Òun náà ó wà lórí iṣẹ́ òye máa gbọ́ báyìí. Bẹ́ẹ̀ni mà, bẹ́ẹ̀ni mà. Lẹ́òye bí Búkì. Ó ṣé o, ọmọ ọ̀gbẹ́ náà kọ̀ ṣe wà. Ó ṣé mo dúpẹ́, Ọlọ́run á ká dúpẹ́ náwó rẹ o. Lẹ́òye mi. Ó dàbọ̀. Ẹ ṣé mà. Ẹ ṣé o. Ó yá bọ̀dá Tóyìn kí tó máa lọ lé time ti lọ. Ẹ fún wa ní gist. Ẹ ṣàlàyé fún àwọn dádì, àwọn mọ́mì, àwọn brothers, àwọn sisters. Ẹ sọ rírì Ọlọ́run. Ó yẹ sọ rírì Ọlọ́run kí tètè máa lọ lé torí time. Mo mọ rírì rẹ o, mo mọ rírì rẹ. Mo mọ rírì rẹ o, mo mọ rírì rẹ. Ọba ńlá tó jagun ayé mi o. Mo mọ rírì rẹ o. Bàbá mi o, Ọlọ́run mi o, Olúwa Ọlọ́run alágbára, ọba mímọ́, o ṣé o bàbá, mo mọ rírì ẹ o ṣé Olúwa, mo mọ rírì rẹ Olúwa, àánú ni mo rí gbà. Sista Bukky Jesse tọ́lọ̀ ń lò fún mi àti mọ́mi Tóyìn mọ́mi Bukky Jesse àti mọ́mi Tóyìn Ọlọ́run máa wà pẹ̀lú yín. Àwọn ló jẹ́ kí n wà kí n jẹ́ èèyàn lénìí. Àwọn Ọlọ́run lò yín fún mi. Ó bá ti Ọlọ́run lò yín fún mi. Àwọn ilé sọ mí di àwọn èèyàn wọ́n ti rò mí pín. Wọ́n ti rò pé ṣé lè jẹ́ èèyàn báyìí, ṣé lè ṣe oríire. Nínú wa torí gbogbo wọn yẹn oríṣiríṣi àdánwò ti wá. Àmọ́ òun máa dúpẹ́ o lọ́wọ́ gbogbo yín o pátápátá, àtẹ̀yìn tẹ̀ ń bùkún fún mi, àtẹ̀yìn tẹ̀ ń náwó sí mi. Pé èmi tí mo ń sùn ta. Mọ́mì mi tí à ń jẹ nílé, èmi ò rí kan mú lọ fún wọn, mo tún wá di ẹni tó mú kan lọ fún wọn. Olúwa ṣé o, Olúwa ṣé o, Olúwa ọpẹ́ ni fún Ọlọ́run. Mo dúpẹ́ lọ mọ́mì wa Bukky Jesse, mo dúpẹ́ lọ́wọ́ wọn o. Àwọn gan lọ́lọ́run lò, Ọlọ́run lò fún mi. Wọ́n
Ọlọ́run fún wọn ṣe áńgẹ́lì fún mi. Ọlọ́run pé kàn lọ wá mi wá. Ọlọ́run mo gbàdúrà sẹ́ gbogbo tó ń wojú ẹ fún sẹ́ Ọlọ́run máa ṣe fún wọn. Ọlọ́run máa ṣe fún wọn. Níbi tí wọ́n rókun re sí kan máa ríre gbà ń bẹ̀. Mo gbàdúrà Ọlọ́run máa bá mi gbọ́ wọn sókè. Gbogbo níbi iṣẹ́ wọn sẹ́ Ọlọ́run a fún wọn ní promotion. Jẹ́ kó débi gíga. Jẹ́ kó ní ìgbéga lẹ́nu iṣẹ́. Olúwa ṣe bẹ́ẹ̀. Olúwa ṣe bẹ́ẹ̀ Olúwa. Ibi tó wọ́n ṣe mú owó náà lọ. Ojú tó wọ́n ṣe mú owó náà sẹ́ Olúwa ò má jẹ́ kí àpò wọn gbẹ o. Àpò wọn ò ní gbẹ. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ọ̀run ó ṣe fún yín. Ẹ̀yin náà wàá gbégbá ọpẹ́. Ẹ ó rẹ́rìn ayọ̀. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Àti wọ́n mi sóyìn. Ọlọ́run máa bùkún fún yín. Ọlọ́run máa pèsè fún yín. Gbogbo àwọn tẹ̀ rore sí tẹ̀ rókun re sísẹ̀ máa rí gbà ń bẹ̀. Àti gbogbo àwọn tó ń fún mi. Àwọn mọ́mì dádì tó ń fún yín. Mọ́mì tó ní hòtẹ́ẹ̀lì náà. Àti mọ́mì wa tó fún wa ní hòtẹ́ẹ̀lì náà. Àwọn mọ́mì tó fún yín lówó ńláńlá náà. Àwọn dádì náà tó fún yín lówó ńláńlá. Mọ́mì tó fún yín nílẹ̀ gbogbo wọn. Àtàwọn mọ́mì tó fún mi nílẹ̀ gbogbo wọn pátápátá. Àwọn tó fún mi lówó ńláńlá o. Àti kékeré àmọ́ o. Ọlọ́run máa bùkún fún yín. Ọlọ́run máa pèsè fún yín. Níbi tẹ̀ rúre sí ẹ máa rúre gbà ń bẹ̀. Mo gbàdúrà ọ̀run máa ṣí fún gbogbo yín. Ọ̀run máa ṣí fún yín. Ẹ máa ràánú gbà lórúkọ Jésù Kristi. Ẹ máa méèkì ẹ lórúkọ Jésù. Ọlọ́run máa gbé yín ga. Níbi iṣẹ́ yín sẹ̀ ẹ máa ní gbéga lẹ́nu iṣẹ́. Ẹ máa ní promotion. Àpò yín ò ní gbẹ. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Mo gbàdúrà sẹ́ ọmọ yín máa ràánú gbà. Ọmọ yín máa ràánú gbà. Yóò rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Àṣẹ ọ̀run gùn. Jésù Kristi Olúwa wa. Àmín 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 àmín. Mọ́mì kan ti send message sí mi sìn. Wọ́n láwọn send 10,000 sínú àkáǹtì yín pé kẹ́ fún mọ́mì yín again. Wọ́n ní màmá yín ní kẹ́ fún yẹn o. Sọ ma gba 10,000 lọ́la. Àgbà yín send ẹ̀ sí mọ́mì yín. Wọ́n láwọn ti fún yín ti yín. Báwọn ó tún àwọn tún send again sí mọ́mì yín. Ó yẹ ṣàdúrà sí mọ́mì yẹn. Wọ́n message mi ń sìn. Àwọn gbàdúrà fún mọ́mì wa. Àwọn mọ́mì wa tó send owó sí mọ́mì mi o. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Ọwọ́ yóò ní kàn sàlẹ̀ àpò. Ibi tẹ́ sí mú owó náà ibi ò ní gbẹ o. Mo gbàdúrà ibi tẹ́ rókun re sí ẹ máa ń re gbà.